Ahead. Òkè téńté la wà. Ìmọ̀ yìí ni kí ẹ wò lórí YouTube, àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. Sinimá titun ìjọba. Bí wọ́n ṣe ń do lórí lòpọ̀ olórí ló ń jẹ́ bẹ́ẹ̀. Pé mọ́tò ìkúrò. Ó bá mi parí pátí ọ̀tún wá block ọ̀nà mi. Àgádágodo òfinú ara wọn. Níbi téèyàn mẹ́ta ti ń dùn. Bí wọ́n ṣe ń bára wọn ṣe tí wọ́n ń jara wọn lógun ọ̀rẹ́ ajá àtẹ́kùn. Wọ́n ń polè wá jà wọ́n tó ń polo kókó wá mú. Ìjà gbọ̀ngàn láàrin ẹgbẹ́ bí wọ́n ṣe ń gbéná wojú ara wọn. Ipò ìjọba ọ̀rọ̀run àti dépò ìjọba agbèdémèjì ayé àtọ̀run ni o. Ipò rẹ̀ ikú rẹ̀. Afẹ́ tó ṣe tẹ́ láti bọmọlúwàbí ẹ̀jẹ̀ dájú kálá ṣèkà. Sinimá titun ìjọba. Tára dọ́jà gan-an gba àwọn ìyá mọ́ lè tẹ àwọn ìyá lóje gan-an á sọ fún wọn pé ẹ̀yin mọ̀ mi. Ẹ mọ̀ pariwo ṣé Kúnlé Olúṣọ̀gà òun ló lè ṣe wọ́n rẹ̀ pariwo tó bá pariwo á san etí wọn. Débáyọ̀ Ṣínà Mr. Ṣáínà ló produce ẹ̀. Directed by Adéníyí Àtàpá. Sáré ìwálé akóredé òkúnnù. Bímbá òsì. Ọlásùnkànmí Àkànní olóhùn iyọ̀. Pepper Boy. Sáyọ̀ Àmọ́kadé Ìjẹ̀bú. Yomi Fabi. Túndé Usman Òkèlè. Adébáyọ̀ Ṣínà Mr. Ṣáínà. Aláwọ̀ Ọlábánjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ìjọba. Subtitled in English. Ó ti wà lórí YouTube báyìí o. Àwọn òtún wò ní ẹgbàá bẹ́ẹ̀. Calm down. Kí ló ṣe Mr. Apá? Ó pa àyàn, ó gbé sínú mọ́tò, ó tún láyà, ó wà wọnú station. Kí ló lè sọ nǹkan tí wọ́n pa ọ̀gá? Èmi àṣẹ ní pánìkì o. Lóòótọ́ ẹni ńlá ló ń ṣe òun ńlá. Ẹ̀sà, ọkàn mi ló sọ fún mi wípé màá rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yìí. What kind of report ló fẹ́ kí n kọ sí sí? Pẹ̀lú wà burúkú tẹ̀ sí. Ìgbà tí agbára wà lọ́wọ́ àwọn tí wọn náà ṣe máa ń kálá ní. Ṣé tó ti wọ́n nílé? Ṣorí kí n dá jẹ rí? Ṣorí kí n jẹ aláìrọ́kọ mi? I can't eat without him. Lóòótọ́ ni owó rẹ̀, àmọ́ o ò tọrọ nǹkan kan. Nǹkan tí o ò dẹ̀ tọrọ yẹn ló bá ilé tuntun dé. Àtọ́nà mi, ṣàánú mi. Mo ní ẹ̀rí tó dájú lọ́wọ́ fún ẹjọ́ tí ẹ fẹ́ dá nílé ẹjọ́ yìí kí a má bàa fi olóòótọ́ sí kó ìkà. The Lord is great. Bàbá yẹn dára o. Gbogbo ọ̀nà yé ló fi dára sí mi. Gbogbo ọ̀nà ló fi ń ṣe tèmi. Àwa aláwọ̀ gbé jẹ́ o, láwọ̀ jẹ́ o, kó darí ayé wa lọ́nà tó tọ́. Àwa aláwọ̀ gbé jẹ́ o, bàbá yẹn fẹ́ wa, ó fẹ́ wa o. Àwa aláwọ̀ gbé jẹ́ o, forí. Ìrìn àjò ayé yóò ìrìn àjò àwọn rìn lọ́sàn lóru bàbá yẹn ló wà pẹ̀lú wa ká rọra máa lò gbà ká dẹ̀ fọgbọ́n máa ṣe. Gbogbo ohun tó ń dán yẹn kọ́ ni wúrà ọ̀rẹ́ wa. Ẹ̀lẹ́ máa káàbọ̀ fújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú ọmọ ẹ̀ ń kọ́. Wọ́n wà lálàáfíà. Báwo ni health yín sí? Ara mi ti yá. Ẹ ṣọ́. Bí mo tiẹ̀ tún rí ẹ yìí tó bá gẹ̀ sínú mi ò ní kọsẹ̀. Ẹ wá ókè. Ara mi yá. Ṣé ẹ̀ ń lògùn yín dáadáa? Mo ń lògùn mi o torí tí Fẹ́mi bá ti gbóúnjẹ lẹ̀ láàárọ̀ báyìí á ti gbé ke oògùn yẹn á ti gbé tì mí máa yọ fún báyìí á rí i pé mo lo oògùn kó tó kúrò níwájú mi. Torí tẹ bá ń lo oògùn yín déédéé ẹ má tètè wá òkè. Àmọ́ ń lọ.
Fẹ́mi náà wà ń kọ́ látẹ̀kọ́ tí mo ti dé ní orí. Ó lọ sí farm. Farm ló lọ. Mo dẹ̀ ti pè pé mò ń bọ̀. Ibẹ̀ ló wà. Sórí farm tó tiẹ̀ wá dárúkọ yẹn mo fẹ́ kó máa ro kinní kan pẹ̀lú farm. O mọye owó tó ná síbẹ̀ yẹn máa yọjú náà àìsáyè wá àyè kó máa yọjú síbẹ̀. Tí ó bá jẹ́ pé Fẹ́mi ní akíkanjú ni àwọn òṣìṣẹ́ yẹn rádaràda náà máa ṣe. Bí wo bóun ṣe ń wà bẹ́ẹ̀ yẹn kí ìwọ náà máa yọjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan fi dá Fẹ́mi nìkan. But mọ́mì Fẹ́mi wà capable now. Ẹ má dẹ̀ gbàgbé wípé nǹkan tó bá jẹ́ ti tèmi tí Fẹ́mi ni. Moreover ó handle ẹ̀ dáadáa wọ́n dẹ̀ bẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀. Lóòótọ́ ni òpùrọ́ wọ́n ní bẹ̀rù ẹ̀ àmọ́ tí ìwọ náà bá tún ń wá màdámù dé o wàá mọ̀ ìpín wàá máa ní kìíní tó láwọn iṣẹ́ yẹn wọ́n gbójú bọ̀rọ̀ o. ẹ̀ náà rẹ̀ bóòní. ó ṣàwọn ẹgbẹ́ mọ́tò yín kọ́ ni mo rí ń ta yìí. mọ́tò mi náà kúkú. bó ti bàtà jọ ń sọ̀rọ̀ ní orí fún nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ni wípé you are on your way. How come you sorry débi? Actually mo fẹ́ surprise ẹ. Báwo ni díẹ̀ ṣé wàá pa? Ń gbọ́dọ̀ tí wàá ń bọ̀. Ṣé màmá ò sọ fún yín? Fáàmù ni mo ti ń bọ̀. Fáàmù? Fáàmù kẹ̀. Fáàmù ni mo ti ń bọ̀. Ó ga o. Kí ló rí fáàmù ló ti ń bọ̀? Dára. Báwo ni? Fine ma. Kújọ́ mẹ́ta. Àwọn ọmọ mi àti dáàdì nǹkan. Ó wá ma. That's good. Bá mi kí ọmọ Dára yẹn dáadáa. Bá mi kí ọmọ ni. Wọ́n kọ nílé, ó gbẹ̀kọ̀, ó dẹ̀ mú lò. Torí bí ò rí Fẹ́mi báyìí, 24/7 bí báyìí ló máa wà. Kò kí ń wò pé Fẹ́mi ò sí àrùn. Àtòun àti Fẹ́mi kò wọ́n kò láfiwé lọ́mọ. Fẹ́mi ò ní choice yẹn ló ń tọ́jú. Dára, ó ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ṣe wọn náà àrọ́ mọ́ tọ́jú ẹ lágbára Ọlọ́run. Ó ṣe. Fẹ́mi, sister, ọ̀rọ̀ Dára ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Okay. Ṣùgbọ́n gbogbo bí mọ́mí ṣe ń pọmọ yẹn lélẹ̀ kan pé ọmọ dáadáa ní nǹkan kan. Inú mi dùn láti gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn. In fact, orí mi wú. Bọ́ nǹkan tí mo wá fẹ́ sọ́nsìn ni wípé, mo sense wípé o nífẹ̀ẹ́ ọmọ yẹn. True love ló ní sí. Mo wá wò pé tó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni nǹkan tó ń dá wa dúró? I mean, if you love her, then bring her home. Sister, ṣe gidi gan. Sherry, mo ti take time, mo ti ro many things. Mo get to know pé mo nífẹ̀ẹ́ Darasimi tó tọ́. Ó dé wù mí kí n fẹ́. Sherry, èmi náà ti ń wá bí mo ṣe máa bá yín sọ. Sherry, àti wípé àwọn parent wọ́n ti ní disturb. Ìpéjọ ni wọ́n máa wá ṣe gbogbo necessary things. But mo ń fi pé bóyá tí n bá dé kó padà kí n wá bá yín sọ. So tá a bá jọ sọ nǹkan tẹ́ bá fi ò ní pa ẹ̀. Màá mọ nǹkan tí màá ṣe next. Sister mi, bóyá sì ń dẹ̀ wá round. Inú mi ò bá dùn bóyá tá a bá jọ débẹ̀. Wọ́n ti mọ̀ pé mo ní èèyàn tó support tó dẹ̀ máa dúró tì mí. Kí ló dé tí mi ò ní tẹ̀lé ẹ débẹ̀? Tí n bá tẹ̀lé ẹ débẹ̀, ta ló wá fẹ́ tẹ̀lé ẹ débẹ̀? Wo tó bá ti yégun tiẹ̀, ó ti yọ́ra ẹ ti tèmi o. You don't have to waste time. O náà nífẹ̀ẹ́ àbí? Yes, 100%. O sure? 100%. Kí la wá ń waste time fún? Àánú ẹ̀ ṣe mí. Bó ṣe ní onífẹ̀ẹ́ yẹn, tó bá tètè palẹ̀ mọ́ ẹ̀ kúrò lẹ̀. Táwọn tó le jù ẹ lọ, tó lówó jù ẹ lọ, tó bá lọ gbé ọmọ yẹn. Wo ọlọ́màjẹ ká regret. Sister mi, are you saying you are in support? Ọmọ dáadáa ni now, so what are we waiting for? Ọmọ mi náà dẹ̀ tún láìkẹ́. Jọ tètè fẹ́ yàwó jàre. Àbí? Sister mi, you are in support. Gbogbo àlàyé pátápátá ló yé mi. Inú mi sì mú pé mo wọ náà lẹ́nu. Jọlá àbí kìlọ̀ pé. Bẹ́ẹ̀ni. Ṣé mo gẹ̀ẹ́tẹ̀? Ẹ gẹ̀ẹ́tẹ̀ sá. Oh, that's good. You see, àrà tí a máa ń sọ nìyẹn nílé ayé yìí. Àwọn èèyàn kan á sọ wípé kò sẹ́ni rẹ̀ mọ́.
but èmi á máa sọ pé ẹni rẹ wà ó kàn wọ́n jòjò lọ ni. Bẹ́ẹ̀ni sà. Kò dé dìgbà tá bá èèyàn délé kéèyàn tó mẹ́ni rẹ. Ìhùwàsí èèyàn, ìsọ̀rọ̀ sí èèyàn, ìṣesí èèyàn la fi mẹ́ni rẹ. Bẹ́ẹ̀ni. Tán ò bá sọ àtìmọ̀pẹ́ ni rẹ nìyí. And of course Fẹ́mi tó jẹ́ àbúrò yìí náà first day tó kọ́ máa wá bí mo ti rí pé àpẹẹrẹ léèrè ló ti jáde mo ní ọmọ ló mọ́ tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ yìí àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ ó wá fẹ́ sọ̀rọ̀ kan tó rò pé àbóhùn lágbára mo ní Fẹ́mi ò mà lágbára tó bá sọ̀sọ̀kúsọ mẹ́rin tí ń bá lé ẹ mú ọmọ bá ṣe rí mi ẹ má jẹ́ àáfọ̀rọ̀ lẹ́mọ̀rọ̀ mo fẹ́ kẹ́ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ pàápàá wọ́n ṣe é ṣe ní pápá ní tèmi o èmi ti fara mọ́ kí Fẹ́mi kó máa ṣe ọkọ láyà ọmọ mi bí ndẹ ṣe fara mọ́ ìyá ẹ̀ náà ti fara mọ́ àbí irọ́ ọmọ pa màmá. bẹ́ẹ̀ ni dárí Darasimi ṣé mo pé gbà tí Fẹ́mi ń wá ó fa àwọn ẹbí ẹ̀ pamọ́ fún wa ìgbà tí mo rí sísítẹ̀mù wá rí i pé ó wá ní èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni ṣé wàá rí sísà wa ọmọ tẹ̀ ń wù yìí ìyẹn ò kí ń jẹ o torí pé ọkọ mi ò fìyà jẹ mí rí ẹ wá ṣe pàápàá torí wípé tá a bá pẹ́ lórí mi èṣìkéṣì abani ń bẹ o déètì ní kẹ́ ẹ mú báyìí o kémi náà tètè lè pa àwọn fámìlì mi pé ọmọ mi ti ń lọ ilé ọkọ ẹ jọ̀ọ́ kó tiẹ̀ ti pẹ́ jù ní wa ẹ wá mú. kò sí pọ́blẹ́mà dáadé ṣe gan ní sà ẹ pẹ́ fún wa inú èmi náà dùn o in fact nígbà tí èmi náà débi ni mo realize wípé ibi tí Fẹ́mi ti fẹ́ pick ìyàwó ibi tó dáa ni o àbí bíi pé a wà nínú ilé wa látẹ̀kọ́. of course ilé ilé wa. ẹ ṣe gan ni. àdìdè kan náà ilé ilé wa anytime any day. ẹ wo dáàdì mọ́mì àwa náà ò ní pẹ́ rárá o. Ọlọ́run àmọ́jọ rẹ̀. a ní pẹ́ tá a máa fi wá mú ìyàwó wa. inú mi á dùn pẹ̀lú gbólóhùn tí mo gbọ́ yìí. a máa get back sí yín very very soon. àmọ́ ẹ rántí pé ẹni tó bá ṣàdéhùn tí ò bá mú iṣẹ́ ọ̀tá Ọlọ́run ni Ọlọ́run ní ṣe wa lọ́tà ara wa ìyẹn ò tiẹ̀ lé tó yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. nígbà tí mo wà ní skul máa ń sáré gan o. máa lé èyí méjèèjì máa lé yín bí mo ṣe wà ní o. dájú ẹ ní láti dé wa àbọ̀ láìpẹ́ yìí ẹ ṣe é mú mi. ìlọ́wọ́ lágbára Ọlọ́run gbogbo tó tún bá máa jẹ́ báyìí Ọlọ́run ò ní fẹ́ tó wà. ẹ máa lọ sóúnjẹ ẹ lọ sí ìwòsàn ilé ìyàwó ọlọ́sìn. Mo sika Sami mo ire Sami ọ̀rọ̀ ọmọ yìí náà ni ṣá Dara for real mo rí pé o love honestly mo mọ̀ pé o love torí ká tó wí ká tó fọ̀ mo lọ village o ìgbà mi máa kọ́kọ́ rò pé àbí torí mọ́mì ni ìgbà tó mi máa tún wò pé àbí torí poultry ni but later mo padà realize pé kò kí ń ṣe torí mọ́mì kò dẹ̀ ń ṣe torí poultry wa it is because of Dara. ṣé ibi tá a fẹ́ wà gúnlẹ̀ sí nìyẹn ṣá. sista mi ẹ má rò bẹ́ẹ̀ o ṣé rí ọ̀rọ̀ poultry yẹn tí yóò bá mójútó dáadáa àwọn workers kò máa kó jẹ ni wọ́n máa kẹ́yìn ta wọ́n máa ṣe nǹkan tó bá wù wọ́n ni kò make sense so mo ní láti wà ń bẹ̀ kí n mọ bó ṣe ń ṣe gbogbo nǹkan bó ti Dára tẹ̀sọ yẹn náà. ààrẹ náà ní nǹkan tí mi sọ gangan nìyẹn that's very good ọmọ dada ni Dára and then judging from àwọn ìyá àti bàbá ẹ̀ tari yẹn I give it to them family to Dani family to Dani but Fẹ́mi mo notice nǹkankan kí ni jọ̀ọ́ má bínú fún nǹkan tí mo fẹ́ béèrè àtọ̀ mo notice pé gbogbo bí dáàdì Dára ṣe ń sọ̀rọ̀ yẹn ó dàbí ẹni wípé bóyá wọn ò ríran dáadáa or something. dundun wọn tó tọ. ojú mi ò ní tán mi jẹ mo mọ̀ pé ìgò dúdú nínú ilé you know mo ṣáà oh my god wait ṣé bí wọ́n ṣe bí wọn nìyẹn ni àbí ó kàn dédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀. sista mi
nǹkan tí Dára jẹ́ kí n understand ni wípé bó ṣe bí wọn kọ́ nìyí. Ó ní dádì òun wọn ríran dáadáa. Ó ní ọ̀sọ́kùn orúkọ ni wọ́n kò bẹ̀rẹ̀ sí ní rojọ́ pójú ń dún àwọn òríran kìnnìkan. Wọ́n dẹ̀ gbé wọn dé hospital. Nígbà tó gbé wọn dé hospital after series of tests and everything, ó ṣáà ní ojú yẹn kò wọ́n máa ṣe bá wọn aṣàwó. Owó tó dẹ̀ wà ní ọwọ́ popsi òun kò tó gbogbo nǹkan tó ń sọ. Lọ́rọ̀ kan bójú yẹn ṣe fọ́ ni. Ibi tó dẹ̀ ti ń ṣiṣẹ́ tó jẹ́ rèé ẹni tí ò bá ṣàríran kò ní ṣiṣẹ́ ní ọ́fíìsì. Wọ́n ní bọ́ọ̀lì dá wọn dúró nìyí. To cut the long story short, àtọ́ dẹ̀ dá wọn dúró àwọn ò ní choice. Báwọn ṣe di èrò abúlé lè. Oh my God. Ó mà ṣe o. Fẹ́mi, kò ṣe jẹ́ káwa náà step in. Mo bá ràn lọ́wọ́ táwọn bá lè ṣe fún un. Jẹ́ ká step in bóyá ká gbé wọn lọ sí specialist hospital. Kí wọ́n bá wọn wò bóyá àtúnṣe ṣì lè wà. Sista mi, ó dàbí ní pé ẹ understand mi. Àwọn náà ti gbé àwọn ìgbésẹ̀ o. Ó ní owó tó wà sí ó tẹ̀ ń sọ sista mi, it's gonna require lot of money as in owó tó pọ̀. Owó yẹn máa pọ̀. Ṣèbí yóò náà fẹ́fẹ́ Dára, àbí? Yes. O ṣú ọ̀pọ̀ fẹ́fẹ́? 100%. Ní ò pọ̀jù fún wa láti ṣe fún wọn náà. Ìyàwó tó fẹ́fẹ́ sílé bàbá ẹ̀ nìyẹn náà. Let's try our best for them. Do you get? Iye tá bá máa ná tá bá tẹ̀ wá dé level yẹn. You know, when we get to that bridge, we will cross it. Sister me, are you saying you want to help me? I really want to help. Sister me, Of course I want to. Oh my God, thank you so much. You know me, madam, not ever sure. I'll do it. I'll do it. Yes, you'll do it. Hey, we start with Dára. Mo ní phone mi wà ní. Àwa la ò gbé jẹ́ o, bàbá yẹn fẹ́ wa, ó fẹ́ wa o. Àwa la ò gbé jẹ́ o, forí. Ìrìn àjò. Darasimi, ṣé gbogbo àlàyé tó ṣe kalẹ̀ yìí òótọ́ ni? Mami, bí Fẹ́mi ṣe ṣàlàyé fún mi nìyẹn. Lóòótọ́. Àwa náà ti gbìyànjú àti náwó àti inú ara àti gbé wa bẹ́ẹ̀ káàkiri. Rabarabẹ náà ló gbé wa débi tá a wà yìí. Ṣùgbọ́n nǹkan tó dá mi lójú ni wípé kò sí nǹkan tọ́lọ́run mi ò lè ṣe o. Tó bá ti fẹ́ gbàdúrà ìdá. Ìwọ náà wá wọlé kó wá lọ ṣàlàyé fún dájì. The Lord is great. Bàbá yẹn dára o. Gbogbo ọ̀nà yé ló fi dára sí mi. Gbogbo ọ̀nà ló fi ń ṣe tèmi. Àwa la ò gbé jẹ́ o, la ò jẹ́ o, kó darí ayé wa lọ́nà tó tọ́. Àwa la ò gbé jẹ́ o, bàbá yẹn fẹ́ wa, ó fẹ́ wa o. Àwa la ò gbé jẹ́ o, forí. Ìrìn àjò, ayé yo ìrìn àjò. Àwọn rìn lọ́sàn-án lóru, bàbá yẹn ló wà pẹ̀lú wa. Ká rọra máa lò gbà, ká dẹ̀ fọgbọ́n máa ṣe. Agbára ọ̀nà mo fọlọ́run bá aṣọ yín o. Ọlọ́run, wọ́n bá àwọn bá ṣàánú mi lórí ọkọ mi o. Bó ṣe ń lọ ẹ̀ báyìí kò tẹ́lẹ̀ bẹ̀dẹ̀ ni. Kọ́ ni wúrà ọ̀rẹ́ wa. Ojú ẹ̀mí ní ìtura kò fi ríran wá Gbogbo bá mi ohun tó ń tọ́ yẹn. Kọ́ ni wúrà ọ̀rẹ́ mi. Hello? Fẹ́mi. Ẹ̀rọ wà mú ń gbọ́ yín mà. Olúwafẹ́mi. Báwo ni ọkọ mi? Fine ma. Báwo ni gbogbo ẹ̀? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mà. Ìyàtọ̀ díẹ̀díẹ̀ ti ń wá mà. Olúwa ṣeun. Ẹ ṣe ẹ kú tọ́jú mi o. Ọlọ́run á wà pẹ̀lú yín o.
nígbà tí mi ò gbọ́ nǹkan kan ó mọ ní pé kí n pè kí n béèrè àlàáfíà yín. Mọ́mí kò sí any problem everything wà okay kò sí ìṣòro. Ọlọ́run ṣeun Darasimi ńkọ́. Dára wa mà. Dáàdì ẹ̀ náà ńkọ́. Dáàdì náà wà okay dáàdì wà okay. Sísá ẹ̀ náà ńkọ́ Jọládé. Sísá mi náà wà okay. Bá mi kí gbogbo wọn ṣé ọ̀dọ̀ wọn ló wà. Ara mà ọ̀tọ̀ ni mi wà báyìí wọn. Ó dá ń gbà yẹn ìjọ tó bá ti dọ́dọ̀ wọn sọ pé mo pè kó bá mi jíṣẹ́ fún wọn jọ ọkọ mi o ẹ ṣé mo dúpẹ́ ọ̀wọ́ náà wà pẹ̀lú yín o ẹ ṣé o. Okay ma. Okay ọkọ mi. Má stress ara wọn jàre. Tó bá máa rí bí mo mà ṣe ń fẹ́ màmá dúpẹ́ màmá gbígbọ́ pé màmá yìnyín tọkọ bí bá tó lè fojú ẹ̀ méjèèjì rí mi báyìí a dúpẹ́ o mo mọ̀ pé lágbára Ọlọ́run á fojú ẹ̀ méjèèjì ríran mo nígbàgbọ́ sí wọ Ọlọ́run kó máa fojú ẹ̀ méjèèjì ríran. Sá mọ bí inú mi ṣe dùn tó ní sá because ìgbà tí mo wọ inú wọ́ọ̀dù wọn yẹn sá mo notice pé mo ń wo direction ibi tí mo dúró sí mo ṣàkíyèsí pé kò ń ṣe pé bí wọ́n ti ń ríran dáadáa bẹ́ẹ̀ yẹn bọ̀ tó ti ń observe pé ibi báyìí ni èèyàn báyìí dúró sí ibi báyìí ni èèyàn dúró sí so mo fi pé ó dàbí pé wọ́n ti ń ríran. Actually it's a gradual process. Túmọ̀ díẹ̀díẹ̀ ni kò sí pé bóyá ojú wọn ti clear tán bẹ̀tẹ̀ díẹ̀díẹ̀ a máa clear but with time everything ma clear. I even called your sister Mrs. Shola Ade láti sọ fún ọ wípé torí àwọn gan wà wọlé tí wọ́n ń pè mí báwo ni ìtọ́rọ àtẹ̀wọ̀n pé àwọn yẹn máa ń busy tí wọ́n àti monitor business wọn mo ṣàlàyé fún ọ pé kọ́ máa wọlé everything will be okay. Àmín sàrẹ́ máa bínú mo fẹ́ bí pé ó máa tó time or period bí tẹ máa fi discharge wọn kúrò lórí. Ká tó discharge wọn fẹ́ not now. But I will discuss that with Mrs. Shola Ade very soon sir. Very soon. We are going to discharge him. Shigon sir, yeah. But maybe you can go to what? You go to what? Shere, this get to more lara ya. Thank you so much. Sir. God bless you. Olúfẹ́mi. Sir. Jọládé. Daddy. Ẹnu mi ò gbọ́ pẹ́ o. Bẹ́ẹ̀ lè tèmi báyìí. Mo ṣe o. Àmọ́ tí mo mọ̀ ní pé títí lọ pẹ́ mi níwájú yín. Mo wá darí ràn. Because mi ò mọ bí mo ṣe lè dúpẹ́. Èmi ò mọ Ọlọ́run ló máa bá mi dúpẹ́. Àmọ́ tí mo mọ̀ ní wípé gbogbo àgbáyé ni máa pè kán máa bá mi dúpẹ́ fún yín tó bá ṣe é ṣe lójoojúmọ́ ní wákàtí ní ìṣẹ́jú àgbáyé a máa bá mi dúpẹ́ fún yín ẹ ṣé o. Daddy mo mọ̀ pé appreciate nǹkan tá a ṣe fún yín Daddy wa lẹ́jẹ̀ inú wa dùn láti ṣe fún yín àmọ́ ẹ má tún bọ́dà pé ń pe gbogbo ayé kọ́ máa wá dúpẹ́ lọ́wọ́ wa yín ò necessary mọ́ mi àbí Daddy. Ọ̀gbọ́n tẹ́gbọ́n ẹ wí. Daddy gẹ́gẹ́ bí nǹkan tí sister mi sọ mi ò rí pé necessary kẹ́ sọ fún anybody. Jẹ́ kó mọ ní àárín wa ń bí báyìí. Kò lè mọ láàrin wa fẹ́ ni ọmọdé ń ṣe yín mọ nǹkan kan ojú tèmi rò pé ó ti fọ́. Àbójú náà kọ́ ni mo fi rí yín ẹbí fẹ́mi rè ẹ̀gbọ́n Ìjọládé rè ọmọ mi rè ìyàwó mi rè. Mo dúpẹ́. Listen ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín ẹ mọ̀ pé àtàǹpàkò yìí ti yọbọ́ ọwọ́ mi ti dì lágbà ẹ wá má ká àtàǹpàkò ẹ kì í sí òdòdó ń di ọwọ́ padà etí ti kúrò lórí ó ti dàpólà igi ẹ̀mẹ́tì yẹn ẹ ti bọ̀ ó tún padà sórí kí ló dé ẹ jẹ́ àròjọ olóore káyé gbọ́ à ń sọ táwọn òṣìkà láwùjọ ẹ wo èmi ò mọ bí mi ṣe lè háìdẹ o mi ò ní dákẹ́ o èmi á máa rojọ́ yín pé ẹ̀yin lọ́lọ́run fi ṣe sábàbí re onínúure máa dúpẹ́ o. àfi káyà dúpẹ́ orí tẹ́ ṣe fún wa a gbọ́dọ̀ pamọ́ra ẹ mọ̀ pé yínníyínní ká lè gbà mí ni ẹni tá a dẹ̀ ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ni mo ní
tóun dínà ẹgbẹ̀je ni. ó ti dínà orí ẹgbẹ̀je. àfi kọ́lọ̀ ń bá wa dúpẹ́ inú mi dùn gbà tí mo rójú ọkọ mi kó là. ẹ ṣé mọ́mí ẹ ṣé dáàdì síbẹ̀síbẹ̀ náà ẹ̀yin àgbàlagbà lẹ máa ń sọ wípé tíṣu ẹni bá ta a máa ń fọwọ́ bò jẹ ni. kí ni ìfọwọ́ bò iṣu wo ló ń ta mọ orúkọ tó ń pè mí nílùú tẹ́lẹ̀ yìí bàbá afọ́jú ni wọ́n ń pè ní tẹ̀ ń wò yìí ní gbogbo ìlú yìí bàbá afọ́jú ó wá di bàbá ríran iṣu wo ló ń ta tẹ̀ ń fọwọ́ bò eléyìí ò ṣe é fọwọ́ bò jàre. pé tún sọ fún gbogbo èèyàn ni kò ní ìdí dádì. Aunty Jolade, ẹ jẹ́ kí dáàdì dúpẹ́. Good. I'm so grateful for all you've done. My God will continue to bless you for me. Amen. Oluwafemi, my love, my confidence, my all. God will continue to bless you for me. Because if not for God and if not for you. inú ẹ̀ dùn lálójú. Bébí ọpẹ́ la máa dá. Ọpẹ́ ni. Ìyá Tẹ̀kì. Deborah. Níbo lẹ wá lọ lọ́sọ̀ọ̀gọ̀ ẹ̀? Mo sáré jáde mo jáde. Ẹ tí gbọ́. Pé kí ni? Ṣé ẹ ti gbọ́ pé ojú bàbá Darasimi ti là? Ẹ ṣé ká wá máa sá lọ tójú wọn bá là. A ti gbọ́ pé ojú wọn là. Àwa náà dẹ̀ ti lọ kí wọn lé lánàá. Kí wá ní tuntun? Ṣé ẹ fẹ́ kójú wọn là ni? Ẹ wá ẹ súnmọ́ bí. Ó dáa kí èèyàn lánàá gidi o. Ẹ̀gbọ́n Fẹ́mi tọ́nú ní pọ́tì inú ìlú wa wọ́n ròyìn owó tó ná. Wọ́n ló náwó nára. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àǹtí Dèbò. Wọ́n náwó lóòótọ́ ṣùgbọ́n àbá wọn dúpẹ́ fọ́lọ́run pé owó tí wọ́n ná fùnà. Ọ̀tọ̀ ní kéèyàn náwó kó má rí ibi tó ná sí. Ọ̀tọ̀ ní kéèyàn wá náwó kínú ẹ̀gbọ́n dùn wípé òun rówó ná. Ẹ súnmọ́ bí. Ṣé wàá rò pé Darasimi yẹn pẹ̀lú bójú ẹ̀ ṣe bẹ̀ tó ní ìlú yìí? Ṣé o kò lè fẹ́fẹ́ mi ṣá? Tó bá ti fẹ́ra wọn Deborah kó o yà wọn. Wọ́n ṣe fẹjọ́ ṣe é báyìí. Ṣé o níṣẹ́ mi tó lè ṣe ju kó máa rojọ́ káàkiri ni? Arajé ló ń ta mí. Láàárọ̀ kùtùkùtù làjẹ́ mi tí mò ń jáde tèmi lọ. Tó o bá tiẹ̀ wá ní ẹjọ́ mi tó fẹ́ rò tó ò níṣẹ́ tó fẹ́ ṣe ó dẹ̀ ló máa gbá títí àbí kó máa kó gọ́tà. Tìbí tí mo gbọ́ ni mo wá sọ fún yín. Jọ torí Ọlọ́run tí ìbá tẹ̀ fẹ́ gbẹ́jọ́ ẹjọ́ tó yọ owó ìyún máa ń gbé káàkiri pé tó ìyá fẹ́ kí o ǹjẹ́ ti gbọ́ nípa owó tí wọ́n ń gbà bí kan àbí tí wọ́n ń pín bì kan ó wá ń gbẹ́jọ́ wípé ojú ti là ojú wọn èèyàn kan náwó. Ẹjọ́ nítorí Ọlọ́run ohun tí mo gbọ́ ni mo wá sọ fún yín náà. Èmi gan mọ̀ wípé ẹni ò ní dúró níjọ́ tó bá tún dẹnu ọ̀rọ̀ tèmi tí o tún gbẹ́jọ́ olóṣèlú olórí burú jọ ṣé wọ́n tẹ̀ dẹnu ọ̀nà ẹ wípé Dèbò wá fún mi lówó ìnáwó tà náà yìí ó pọ̀ jù ẹ̀mí àwọn lọ tó wá sọnù bí ìgò magi tó ń gbẹ́jọ́ òfò kiri. Ọ̀rọ̀ yín ti yé mi tó bá wá di ọjọ́ mi tí ẹ bá rí ẹsẹ̀ mi nílé yín ẹ domi sí mi lára. Deborah máa lọ ṣé mo ti tilẹ̀kùn. Ó dàbọ̀. Máa lọ. Káàró kùtùkùtù ǹjẹ́ ẹ ti gbọ́ apá lọ lọ́tọ̀ ẹsẹ̀ lọ lọ́tọ̀ kí n ti ẹ ṣé wọ́n ní kó mú mi wà ní kó mẹ́jẹ̀ wà. Ọkọ mi Àkànní ọmọ olódì òkúta ọmọ àbòkè bí ẹ̀sùn oògùn òkè iwájú dàsà ogun rẹ̀gẹ̀dẹ̀ iwájú ọba tí ń já ń tẹ́. kì mí ṣá. ọkọ mi tí o sùn dáadáa ọmọ pé tá a bá kí ọmọ ọkọ débì kan orí ọmọ ọkọ a máa wú yàtọ̀ sí tọ́ máa lè. bí n bá kí ọ̀tá ní kínkì nígbà tó pé méjì lọ́wọ́ mi. mo ti bọ́ ṣe oúnjẹ rẹ nítorí mo fẹ́ ṣe àtètè mọ́ lọ sọ́jà àwọn bàrà mi ń dúró dè mí mo sì ti bọ́ ṣètò gbogbo mo ti gbé inú ilé bọ́ bá wá ṣe tán ẹ̀yìn ará èkó àlè fi yín wé tí wá ń bì kọ jẹun. ok ma ṣé kò sí tí ẹ fi jí wá bá mi láàárọ̀ pẹ̀lú tó báyìí. kò sí nǹkan kan lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ni ó ti mọ nǹkan tẹ́lẹ̀ ó tún wá mọ bí mílíọ̀nù rẹ pé kínní ń gbòde lánàá ìwọ nìkan ló dé gamboro ní tí mo lérò pé ń bà kí mo bá àmọ́ náà mi tó dùn kọjá ilé sọ̀rọ̀ lánàá mo rò pé ń gbọ̀ bá dàárọ̀ yìí ń sọ fún ọ. ṣé lórí ọ̀rọ̀ owó tí àjọ sọ mo ti sọ fún mọ́mì pé kẹ́ má jọra yín lẹ́nu mọ́. èyí tó fún mi ìná tán ọjà ń bẹ́ sọ̀bù mi tó kún bíbà owó kíni àní lórí ọ̀rọ̀ obìnrin àní ọ fẹ́yàwó kí ló dé o ti dàgbà ṣàánú mi bàbá tí wàá mọ̀ pé o lè kọnu sóbìnrin àwọn ọmọkùnrin abúlé jẹ́ ń sọ fún kan nu wọn. kò lè tó yẹn ṣé wàá rí ẹjẹ sọ kíní kan fún yín wíwá tèmi náà wá sábúlé mo wá kí yín àmọ́ mo tún wá ṣe nǹkan mí náà tó tún ṣe pàtàkì
lórí ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ ìgbòkan ni mo wá mú ìyàwó mi ni. Ẹ̀ráyè mi bí àṣewọ̀rọ̀ ọmọ tó fẹ́ lù yìí ló lè sọ fún mi kí á ni mò ń dúró ṣe. Dákun èbó ń tóbi ju tèmi lọ́jà rẹ ọkọ mi ọ̀sẹ̀sẹ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀sẹ̀ sẹ́ńtì tínú mi ti dùn ni nítorí wọn náà wò ní ìsìn ó ti dàgbà èmi náà ti dàgbà sọ́dọ̀ ká mọ́mọ́ ti mọ̀ sọkún lẹ́dẹ̀ mi mọ́ ìlú amọ́ o bí ẹ̀yà ará èkó ìwọ náà wò ní ìsìn nígbà báyìí díẹ̀ sí ní ìsìn ó pè 30 something bí ẹ̀sẹ̀ yẹn léèbù ó ti yẹ kó bímọ ọmọ léèbù wà níjò lálẹ́ odò. ọmọ tẹ́yìn náà mọ̀ dáadáa ni ọmọ tẹ́yìn mọ̀ dáadáa ni. ṣe mọ Darasimi tèmi àti ẹ̀jọ̀ wà tẹ́lẹ̀ kí n tó kúrò lábúlé lọ sí kò lọ́ọ́ zù Darasimi ọmọ bàbá rélùwé. ọmọ bàbá rélùwé. iṣẹ́ ànímọ̀ Darasimi àti àtọ́dún mélòó àtọ́jọ́ wo ló tó ń dákọ̀ Darasimi tó ti lọ́kọ. Darasimi tó jẹ́ yí pé Fẹ́mi ọmọ bàbá níná lówó ní ń fẹ́ tí gbogbo olú ìsìmọ̀ pẹ̀lú Fẹ́mi tá à ń sọ yìí ó ti la ojú bàbá Darasimi. ẹ mí pé ojú bàbá yẹn ti là. láti gbó tó ti rìnà títí rìn kiri abúlé ó tún wá fẹ́ gbọ́ tuntun wọ́n ti mọ́jọ́ ìyàwó. wow well ìyẹn ò ní kankan ṣe ṣá èmi náà wọn kò possible kí Darasimi wà lábúlé látijọ́ ẹ̀ tí mo ti lọ síkò kó má ní ọkùnrin kan tó máa tẹ̀lé àmọ́ gbogbo yẹn ò ní kankan ṣe dídé tí mo dé yìí mo fẹ́ wá mú ìyàwó mi ni. Akànni mo sì ń gé ọlọ́wọ́ tó ń bọ̀ ọ̀ka kí ló dé àlọ́ ti lọ́kọ̀ọ́sẹ̀ tí wọ́n fẹ́ mi ní ń fẹ́ gbogbo òdúró sì ti mọ̀ sí bàbá sì ti fi fún un kí ló dé. yíyẹ sọ kí ní kan fún ọ àwọn ọmọ kan bẹ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù mi tó bá rí iwájú wọn ọmọ nìga èmi ò sọ fún ìyá rẹ tèmi ni wọ́n fi fún mi ní. màámi ẹ má wọrí ẹ fìyẹn lẹ́fẹ̀ẹ́ mi. gbogbo èyí ẹ mọ̀ gbà mí ẹ mọ̀ ra mí kalẹ̀ ẹ mọ̀ gbà mí gbogbo abiyamọ ẹ gbà mí pọ́ọ̀pù yẹn káyọ̀ sí lọ́kọ méjì kọ̀ mọ́ yé mi ẹ gbà mí. yes àní ẹ wọlé ta ló ní yẹn wọlé sẹ. ẹ káàmù sọ. ẹ káàsán o ẹ pẹ̀lẹ́ o ẹ bèrè yìí. Jídé lórúkọ mi dáhà ni mo bèrè sá. Darasimi. yes sir. ó máa ti jáde kò sí nílé o ṣé kò sí problem. Èkó lèmi ti wá ọmọ ìlú ilé mi náà so mi ò ṣe àrùn tẹ́lẹ̀ so bí mo ṣe dé ni mo ní kí n wá yọjú sí sá. Èkó lẹ ti wá yìí. bẹ́ẹ̀ni sá. Èkó lẹ ń gbé. ọmọ ìlú náà ni mo wà tẹ́lẹ̀ kí n tó lọ sí Èkó lọ sọ̀rọ̀ ajé. ọmọ ìlú yìí ni. bẹ́ẹ̀ni sá. ìlú ilẹ̀ ti ń gbé tẹ́lẹ̀ kẹ́ tó wá lọ sí Èkó ó ṣe iye mi ni ìyá ẹ pẹ̀lẹ́ báwo wà ní kí n ṣe jíṣẹ́ fún tó bá dé àbí báwo ló ṣe máa mọ̀. tó bá dé tẹ́ bá ti sọ fún pé ọmọ bàbá oníṣíà ó máa ti yé. kẹ́ni Jídé ọmọ bàbá oníṣíà nílùú yìí àbílẹ̀kọ̀. nílùú yìí lọ́sà. Jídé kọ́ ni. ẹ ká sọ ma. mo ṣàwọn gbóhùn yẹn mo ń wò pé ṣé wọ́n ni àbí wọ́n kọ́. kójọ mẹ́ta. mo mọ Jídé dáadáa ojú ò kì í ṣàmọ̀ fọlọ́kọ mi ó yẹ kẹ́yìn náà mọ tí kì í bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ ó máa ń wá bí dáadáa. ó máa ń wá. kójọ mẹ́ta. èkó sọ ẹ gan o in fact kò tí ẹ dípẹ́ mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe àtótó mo rí kó sàn. nígbà èmi náà kò máa ń gbọ́ Jídé àmọ́ tó bóyá torí ní tó ṣẹlẹ̀ ní òjẹ́ mọ́. òun náà ni. pẹ̀lẹ́ ó ní òun wá wo Dára ni. bẹ́ẹ̀ ni kó tó di pé òun travel ọ̀rẹ́ ni òun àti Dára. láyé abúlé ń bí. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ni wọ́n kò jẹ́ wá sílé báyìí o. dádì náà sọ bẹ́ẹ̀. tó bá ti dé máa jíṣẹ́ fún kó bèrè. èmi náà ti jíṣẹ́ fún. dádì ẹ̀jọ̀ má bínú. ṣé ẹ̀mí ní kòkó. ok wa tó bá ti dé ẹni mo bèrè ẹ. máa jíṣẹ́ fún. ok o. bá mi kí dádì o àti mọ́mì bá mi jíṣẹ́ fún ọ. dádì. ẹ̀yin obìnrin nígbà téèyàn pé dádì tó fẹ́ kówó lé mi lọ́wọ́. bẹ́ẹ̀ni sá. kí ló dé tó wá jẹ́ owó gbà. èmi kóbìnrin náà ló náwó jù mọ́. obìnrin ló náwó. ṣùgbọ́n ìwọ ni o ti mọ ọmọdé yìí lábúlé ẹnu ti ń wá bí ó túmọ̀ sí pé ó ti ń ṣe dáadáa fẹ́yìn tẹ́lẹ̀ èmi ò dẹ̀ rí mi ò gbọ́ rí mi ò mọ̀ rí. èmi tó ọmọdé ajá máa fún mi ní nǹkan kó tún jágbá. mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin má wọrí kí lẹ́yìn ṣe jẹ. n ti máa jẹ kọ́ ọmọ tó pe rẹ̀ ń Jídé yìí ṣé o mọ̀ pé bàbá oníṣíà méjì ló wà lábúlé wa ó ná máa abúlé yìí lóhun kóhun tó ṣeré lọ sékòó èwo nù àwọn oníṣíà méjèèjì tó ń. ṣe mọ chairman former chairman ọmọ ìgangan ló lọ.
Ó jọ o. Ọmọ bàbá yẹn ni. Ó ní. Bàbá oníṣẹ́ àkọ́kọ́. Ó dẹ̀ nice, ọmọ tó dáa ni. Bàbá ẹ̀ náà ṣe èèyàn. Bàbá ẹ̀ náà ṣe èèyàn. Ilẹ̀ máa jẹ sẹ́. Ẹ̀rọ ń ta máa jẹ́ kọ́ o. Mi ò fẹ́ claim o. Tó bá ti rọra yọ owó ọbẹ̀ kó yòókù lé mi lọ́wọ́ ni. Mi ò fẹ́ claim o. Ara ta ara yọ ara gbá ara mọ́tò awọ mọ́tò agàn kadà. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọmọ lára àyà kì í ṣe kékeré. Ó dáa. Ẹ jẹ́ lọ dáná oúnjẹ fún obìnrin. Jídé. Màámi, mi láìpẹ́ nǹkan tẹ́ ṣe o. Kí ni ìdí tẹ́ máa fi gbowó lọ́wọ́ Jídé? Jídé tó ti lọ for how many years? Ó wá dé táìdé, ó wá entice ní pẹ̀lú owó ẹ̀jẹ̀ gbà. Dáàdì tún ní pé àwọn ò fẹ́ gbowó yẹn, ẹ̀jẹ̀ já gbà lọ́wọ́ ẹ̀. For what? Mi ìmọ̀ bẹ ṣe fẹ́ rí Jídé, ẹ ṣáà dá owó ẹ̀ padà fún. Ṣé ọ̀rọ̀ tí bàbá ẹ̀ sọ fún ẹ nìyẹn? Nítorí pé mo mọ̀ pé o ò sí nílé, bàbá ẹ̀ ló máa rọ ẹjọ́ òṣì fún ẹ. Ṣórí nǹkan tí máa fẹ́ kó mọ̀ ni wípé tí Jídé bá wá síbí tó bá béèrè ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ inú ẹ̀. Torí pé ojú tó ti mọ ni rí tẹ́lẹ̀ ni kò ló ní òun mọ ni mọ̀. Mami, anything that has to do with Jídé, I don't want it. Ṣé bí Jídé náà tó wá bí mi kúkú mọ̀ pípò ń bọ̀. Inú ilé lèmi wà mo kò ṣáà ń gbóhùn ni pé ṣé òun kọ́ àbóhùn ni òun àti bàbá ẹ̀ ló kàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí dẹ̀ máa yanjú bá ó bá di Jídé. Pẹ̀lú dẹ̀ fẹ́ máa lọ ló dẹ̀ tọwọ́ bá pòlò kówó fún wa. Mo dẹ̀ gbówó lọ́wọ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà nù ẹ̀ ni. Jẹ́ ọkọ mi ò rí bí tán ti bówó bínú rí o. Nílé tiwa wọn bówó bínú rí. Mo dẹ̀ gbówó lọ́wọ́ ẹ̀. Reason tí mo fi sọ̀rọ̀ yẹn, mo fẹ́ kó máa rí wa bí elébi àbí bóyá àròwó rí. Ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwa náà wà òkè. Ìgbà ló ń dààmú Ọlọ́run tó ń wo Ọlọ́run tó wò tiwa náà ń ṣàjákájá. Àwa náà ibi ò pa wà àdẹ̀yó àdẹ̀túlanú lẹ̀. So tí Jídé bá wá bí tó bá fún wa ní nǹkan èmi ò rẹ́ṣẹ̀ nú ẹ̀. Eléyìí tó bá yè tí Jídé ń sìn kò yé mi mọ́. Ṣó wá rí nǹkan tó wọ́n wá ń sọ. Má lọ tẹ̀lé bàbá ẹ̀ o. Ṣùgbọ́n èmi ò rí bí tọkùnrin ti ń túlé o. Èmi dẹ̀ ti ń rí àpẹẹrẹ pé bàbá ti tẹ̀ ń sọ fẹ́ máa túlé ààrẹ. Bàbá mi ò ń ṣe túlétúlé. Nǹkan tó ṣẹlẹ̀ gan ló sọ fún mi. Nǹkan tó ṣẹlẹ̀ gan ló ń sọ fún ẹ. Ṣé tìtorí ẹ̀ ló fi wá gbójú sókè sí mi? Nítorí pé mi ò rí attitude báyìí lọ́wọ́ ẹ̀. Ṣé ó yẹ kí bàbá ẹ̀gbọ́n ti yẹ̀ pé wípé èèyàn wá ó fún wa lówó gbogbo owó lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ máa wò nǹkan tó ṣẹlẹ̀. Ǹjẹ́ bàbá ẹ̀ rántí sọ fún ẹ wípé nínú owó tà ń sọ yìí òun ló ná jù nù ẹ̀. Bí mo ṣe ń gbowó yẹn tán tí Jídé lọ ni bàbá ẹ̀ pè mí pé kí n lọ sọ́jà o, kí n lọ ra bọ̀kọ́tọ̀, kí n ra tinú ẹran, kí n tún fi ṣàkí díẹ̀ sí. Gbogbo ẹ̀ ni mo máa rà àti gbìn. Ó tún nígbà tá a tún ṣe oúnjẹ tán òun tún fẹ́ mu nǹkan tútù mo tún rà fún. Òun ló ná jù nú owó tá à ń sọ yìí o. Ìjọ rántí ṣàlàyé fún ẹ bẹ́yẹn. Ó dá mi lóhùn ni. Ṣé o ti wá rí pé bàbá ẹ̀ ó ti joyè túlétúlé Ọlọ́run dẹ̀ nígbà fún. Kí ló dé? Ṣé ẹ̀ṣẹ̀ ni kíyàn wá kí wàá nulẹ̀ ni? Èmi ò rẹ́ṣẹ̀ nú ẹ̀ pọ́mọ yẹn fún wa lówó mi ò rẹ́ṣẹ̀ nú ẹ̀ rárá. Màámi, ẹ má bínú pé mi ṣe sọ̀rọ̀ sí i. Bí mo ṣe gbọ́ra ẹ tó ká mi lára ni mo fi sọ̀rọ̀ bẹ́yẹn. Ṣé ìyá máa ń bínú sọmọ ni? Mi ò lè bínú sí ẹ. Ṣórí èmi wàá fẹ́ kó máa gbọ́rọ̀ bàbá kó máa fi ṣe wà fún mi nílé. Ṣó ti gbọ́? Ó dẹ̀ ti mọ̀ wípé èmi ló jọ. Má wàá lọ fi wá jọ bàbá ẹ̀ o. Ṣé ṣáà ti tán? Ṣé Jídé bá wá lọ́la rẹ̀ kó má wà bí wọn? Ìyẹn tó ń gán. Ó mọ nǹkan tó máa ṣe fún mi nísìn. Wọlé kó bá mi dáná. Òkú tó dáná kókó fún mi lómi náà. Kò ṣe máa jà. Kò wá àwọn skil yẹn pẹ̀lẹ́ ọkọ mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ kò ní ṣe sọ lọ́dọ̀ yìí. Nínú ọ̀ṣẹ́ dé mọ̀ fún láti gbà tí mo ti dé lákẹ́kọ̀ọ́ mi ò lójú dára rẹ̀. Àti lọ sí kò mi ò ṣẹ̀yìn ni àti dára. Ṣé wá yẹ kó wá jẹ́ nísìnyí tó yẹ kó wá dé padà tọ́nà ti gbàdúrà wa tó wá yẹ kó wá máa ṣe báyìí fún mi. Wọ́n náà kò kú. Jídé ní ìnípa ọ̀fọ̀ ó kò kú gidi gan ni. Wọ́n náà wọ́n tó ti lọ. Ó pè kò mọbi tó máa gbé ẹ sí kò mọbi tó máa wá ẹ sí
Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Alápè mi ò ní nọ́mbà ní òkúsí tí mo fẹ́ pè sí. Ó ṣe dàbí pé mi ò pé látijọ́ ẹ̀. A nítorí tí ẹ̀dẹ̀ mo ṣe padà wá sí ìlú. But síbẹ̀síbẹ̀, ó ṣáà máa ń ṣe sí yẹn. Ó ṣe rán yẹ ẹ̀ sí pé kò tiẹ̀ wá wò. Àìpé kò tiẹ̀ wọ́n yàn sí rárá. Àbí bẹ́ẹ̀ náà ló fi gbé yẹ láti ìjọ ẹ̀. Àmọ́ kankan ni mo fẹ́ aṣọ ìlú. Tí ẹ bá lè bá mi bá Dára sọ̀rọ̀, tó lè gbà sí yín lẹ́nu láti fẹ́ mi padà. Mọ́mì, mo rẹ́dí láti fún yín 5 million. 5 million, 500. 5 million naira. 5 million. Yes, ma'am. Mo dẹ̀ wá tán síbẹ̀ o. Anything tí ẹ bá fẹ́ kí n ṣe lórí ọ̀rọ̀ Dára, mo rẹ́dí láti ṣe. Jíde, ṣé orí mi lè fi ẹ̀kọ́ tán náà fi hàn? Mo máa bẹ̀ sùn títọ́ ọ̀rọ̀. Ìwọ náà mọ̀ pé látijọ́ tó ti lọ. Ọmọ yìí náà kì í ṣọmọ kékeré mọ́. Wọn náà máa lẹ́ni tó máa tẹ̀lé. Ṣùgbọ́n ẹni tó ń tẹ̀lé yìí, wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nídìílé mi. Níbo ni a fẹ́ sí ọ̀rọ̀ sí? Pẹ̀lú ọ̀rọ̀ tó ń bá mi sọ lọ́wọ́ pẹ̀lú. Ọ̀rẹ́ wa. Gbogbo àmọ́jẹ́ sọ fún yín náà oye tó wù tí wọ́n bá ti ná fún yín àbí lórí Dára mọ́mì mo rẹ́dí láti dá ìlọ́po mẹ́ta padà. Mo rẹ́dí láti dá lọ́pọ̀ ṣé ó kékeré mà náà ti ná. Mọ́mì mi ò fẹ́ mọ iye tó ti ná so fat máa bẹ̀rẹ̀ àwọn mi bára mo rẹ́dí láti dá ìlọ́po mẹ́ta padà. Ẹ jọ̀ọ́ mà ẹ bá mi bá Dára sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ mọ bí mo ṣe lọ́ọ̀ Dára sí i ẹ mọ bí mi àti ẹ̀ ṣe lọ́ọ̀ bara wa wáyé tó kó jẹ́ pé nísìnyí mo ti wá dé tí mo fẹ́ wá múyàwó mi padà gbogbo ilé máa ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ mọ́ mi. Ọ̀rọ̀ yìí ti wá di ọba rán ni níṣẹ́ ẹrú odò ọba mú iṣẹ́ ọba ni kò ṣe má jẹ odò ọba ni kò ṣe rọ́lù ọ̀rọ̀ owó ló wá wà lẹ́yìn. Ìrìn àjò mo wà bàbá máa bá mi rìn bàbá máa bá mi rìn àjò ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ bó ti yọ yẹn. Màmá Dára. Sá. Ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ náà ní àbóṣepọ̀? Ó ti tán. Ọ̀rọ̀ tí Jídé bá yín sọ nìyẹn. Bẹ́ẹ̀ni, ìmọ̀ràn gidi gan ni. Ìmọ̀ràn gidi ni, àmọ́ mi ò lè gbà. Ìmọ̀ràn gidi ló mú wá, àmọ́ mi ní tèmi èmi ò lè gbà. Ẹ wò ó, ìyá Dára. Ìyá Dára. Ọ̀tẹ̀ bá fẹ́ mi nìkẹ́ sọ, ọ̀rọ̀ tó wà lẹ́kọ̀ọ́ tó nǹkan tẹ́ máa fi ìyá Dára mi ìdákùnà. Inú mi dùn. Ẹ má jẹ́ ayára ìmọ̀ rẹ̀. Ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ àtàwọn àgbà máa ń sọ ṣé bẹ́ẹ̀ lórí ń tòótọ́ ni? Tán ni bòrè bá ti ń pẹ́ aṣiwèrè máa ń gbàgbé náà má ṣe wá láṣiwèrè. Kí ni Jídé wá fẹ́ gbélẹ̀ tó fẹ́ jọ wá lójú? Ládùúrú oore tí Fẹ́mi àtẹ̀gbọ́n ẹ̀ àti gbogbo ìdílé wọn lápapọ̀ tán ṣe wá. Àbóore tán ṣe fún mi kì í ṣe gbogbo ìdílé wa náà ṣe fún mi. Oore tí wọ́n ṣe fún mi ìdílé wa náà ṣe fún. Oore ńlá dẹ̀ nìyẹn tó ju àìmọye ọ̀kẹ́ owó lọ. Ẹ má jà fi ibi ṣólóore o. Ẹ wò èmi ò ní jègún mọ́yán o. Èmi ò ṣe o. Bẹ́ẹ̀ ni mi ò gbà. Ẹ wò mi ń ṣe wáyé. Ebi ò pa mí. Mi ò yó ń tòótọ́ àmọ́ mi ò lanú lẹ̀. Ẹ fi mí lẹ̀ jẹ́ ndí táwà kálítù ẹ jẹ́ ń bọ́ lọ́run dúró bí mo ṣe dúró yìí. Ẹ fi mí lẹ̀ kẹ́ máa wàrà Ọlọ́run. Ṣẹ̀dí gbọ́. Ẹ fẹ́. Gbogbo èyí tó sọ yẹn tí Jídé àbí kí ni ẹ porúkọ ẹ̀ ẹ lọ sọ fún pápá ara ẹ ló sọ sí èmi ò fẹ́ o Fẹ́mi ni mo fọwọ́ sí olùbẹ́ lọ. Ẹ sọ̀rọ̀ ìpèsè ni abẹ́ máa gbọ́ ẹni tó ní ibi òpamọ́ tó yẹ pé ó kù díẹ̀ ká mú lọ gba bára ẹni tó yẹ pé ojú ẹ̀ ti fọ́ tó yẹ pé ó kù díẹ̀ ká lọ ra ọ̀pá ká mú lọ sí junction to junction ká lọ máa gba bọ́ọ̀rọ̀ ẹ̀ ebi ò pa mí ebi wo ni ò pa yín ẹ wo ẹ̀yin lẹ fẹ́ gbowó orí tí yín ló kọ owó o bọ́ sórí tèmi àtọmọ ti tèmi kò kọ owó ìfà ló wẹ ló tèmi ìwà ó dọ̀rọ̀ kí n jẹ́ torí pé mi ni mo tọmọ mi àbí kí ni oore tán tiẹ̀ ń ṣe náà oore náà ṣe o oore náà ṣe o èlò náà náà gan tán fi lajú tán wá sọ pé oore náà ṣe báyìí èlò náà náà gan Jídé dẹ̀ ní owó tán bá ná ó náà rẹ́dì láti san tàǹsẹ̀ ẹ̀ nẹ àbí kí ló tún kù wọ́n á gbójú owó wọ́n á tún gbèrè owó sí kí ló wá dé tẹ̀yàn fẹ́ jóúnjẹ ọmọ ebi màmá jóúnjẹ ọmọ orí tèmi ò máa ní kó oúnjẹ ọmọ ẹ wá gbà mí nínú owó tó sì wà ńlẹ̀ tàbá sì yọ owó tí àwọn ilé fi yọ ojú
tó fi yanjú ọ̀rọ̀ ojú tó má sì yọnu ẹ̀ á sì máa ná owó gbogbo àwọn tí àwa à change ẹ̀ ó tún promise wa pé òun máa ra plasma òun máa ra èsì fún wa ẹ jọ èmi ò bó ló ṣì tán o èmi ò bó ló ṣì tán o kí ló dé ọyàn méjèèjì tọmọ mú gbà yà kò ní jẹ́ kó jẹ ọmọ kòrò lẹ́nu mi màá dẹ̀ jẹ́ ká lẹ́nu a ní kí bàbá ìkó wa jẹ sàrà ó lọ́jọ́ wọnú ṣé epo la ní kó mú wá ní àbíyọ̀ àbí kí ló ń ṣe bàbá yìí agídí tó ṣe nígbà tó wà reluwé náà rí sí orí kankan mú wá àfi pé ó mú ojú tó fọ́ wá bá mi lé èmi á lọ bá Jídé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kó máa ṣe fẹ́ mi o bàbá ìfinú òun ò gbà ó èmi á máa gbà ó máa change iṣẹ́ ó máa ra plasma ó tún máa ra gbogbo nǹkan tá a fẹ́ nínú ilé èmi á jẹ oúnjẹ ọmọ màá dẹ̀ jẹ́ kò ní mú lágbára náà. irú ọ̀rọ̀ wo la fẹ́ sọ tó èlé tán nínú ilé tó ṣe jẹ́ pé tààlà tí wọ́n ń sọ. mi ò lè sọ̀rọ̀ yín nínú ilé nítorí náà mọ̀ pé ọ̀rọ̀ nínú ilé a kì í sọ níta ọ̀rọ̀ tá a kì í sọ nínú ilé ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ló jẹ́ kí n mú ẹ wá sí bíbá láti lè bẹ́ẹ̀ sọ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ok irú ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ fún mi. ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ò lé ọkọ mi ọ̀rọ̀ Jídé náà ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Jídé o màámi mo ti sọ fún yín pé ọ̀rọ̀ Jídé mi ìfẹ́ fẹ́ máa gbọ́ rárá. wà á gbọ́. mo sọ fún yín ẹ má bá mi sọ̀rọ̀ Jídé mọ́. sórí mo fẹ́ kó mọ nǹkan kan tó dá èmi lójú pé tí Ọlọ́run bá kọjú sí ni ṣe lóore tó wọre bàǹtàbàǹtà tó rẹ yílura wọn báyìí tó ń wá sínú ilé mi tó ń wá sọ́dọ̀ mi èmi ò fẹ́ kó jẹ́ ká mú oore náà ká tì wọnú gbó lọ nítorí pé oore ló ń wọlé tọ̀wọ́ wá ìfà ló ń wọlé tó má jẹ́ ká ju oore inú ọkọ mi jọ. Màámi kò yẹ kó jẹ́ ẹ̀yin ló yẹ kẹ́ tún máa sọ̀rọ̀ báyìí pẹ̀lú oore bàǹtàbàǹtà tí Fẹ́mi àti fámílì ẹ̀ ti ṣe ní láìfù wa ṣé ẹ fẹ́ kí wọ́n máa fi ojú aláìmoore wò wá ni. jẹ́ kí n sọ fún ẹ nǹkan tí ò yẹ ló pọ̀ jù lè tó yẹ ó mọ̀ pé tí òun bá ń gbàdúrà lọ́sàn-án tó ń gbà lóru tó tún fi àwẹ̀ gbà nídìí ó mọ̀ pé ibì kan lọ àdúrà máa ṣiṣẹ́ sí ni Ọlọ́run sọ wípé àsìkò ti tó tí àdúrà mi máa gbà lórí ẹ̀ ni ṣoré oore tán ṣe fún wa yẹn èmi ò ní wọn ṣoré lóòótọ́ o ṣoré Ọlọ́run sọ pé oore tán fẹ́ ṣe fún ìdílé wa náà ti ṣe yẹn àti wípé nǹkan tí ò yẹ jẹ́ kí n sọ fún ẹ Jídé wá sọ fún mi wípé gbogbo nǹkan tó ń ṣe kékeré lọ́dọ̀ ti tó òun rẹ́dí láti sọ ní ìlọ́po tó má tún fẹ́ gbèlè òun àtún fún wọn kí ló tún kù kí la tún wá. Màámi ìyẹn máa le díẹ̀ o. lágbára náà tí mò ń ké pè lójoojúmọ́ lágbára ìpínlẹ̀ àbíàmọ́ ò ní kábàámọ̀ bọ̀ ọ́ just give him second chance please jọ ọkọ mi ó máa ń kọ̀yìn sí mi ọmọ màá ní kọ̀yìn sí ẹ ìjọ wo ló bẹ̀rẹ̀ eléyìí ọkọ mi. a ní òṣè mi ó ti sọ fún látẹ̀yìn kan pé òṣè mi Olúwafẹ́mi òṣè mi Ọlọ́run rínú mi ìwọ ló kàn ń wo bẹ́ẹ̀ pé bóyá òṣè mi. Darasimi ni òṣòmọ ìkéré náà Darasimi ni òṣòmọ ìkéré náà I don't understand you tí máa ní gbogbo nǹkan tó ń ṣe tí máa ló yé mi wọ́n ni mò ń padà Darasimi kan yé mi má sọ mí dòde má sọ mí ní gígìrì náà ajá tó rí ni tó ń jó tó bẹ̀rẹ̀ sí ní rí ni tó ń dó something is wrong somewhere nǹkan tó bá bò ní kò sọ fún mi. ṣé mo gbọ́ mọ́ ẹ rí Fẹ́mi dá mi lóhùn ṣé mo gbọ́ mọ́ ẹ rí nítorí nísìnyí ó ní pé ajá tó rí ni tó ń gbó or whatever. Fẹ́mi ó ṣẹ̀ mí ó dẹ̀ lè ever ṣẹ̀ mí period. What Darasimi ìfà tó ń wú yìí if there's anything on ground Darasimi just tell me and I'll tell you I'm sorry ma there now Darasimi ó dẹ̀ sọ̀rọ̀ Darasimi okay Darasimi ti bá ṣe máa bí Darasimi kí mo ṣe ni see the way you are working out on me ṣọ́ọ́ṣẹ́ ọ̀dẹ̀ ní mímì nǹkan tí mò ń sọ ó dẹ̀ tún bá mi sọ̀rọ̀. mo ti sọ fún ẹ pé ó ṣe. mo ṣe láti bá ṣe máa bẹ̀rẹ̀. ọ̀rẹ́ wa gbogbo ohun tó ń tán yẹn kọ́ ni wúrà ọ̀rẹ́ mi àgbéjẹ́bùn fóbi ẹgbẹ́jẹ́ fún ẹ̀dá ẹgbẹ́jẹ́ fún orí ó dára sí mi jù bàbá yẹn dára sí mi gan o ó dára sí mi jù orúkọ mọ́mà ní rọmọ orí ó dára sí mi jù bàbá yẹn o àwa la gbọ́rọ̀ ó dára o. àṣírí lọ́nà máa yọ̀dọ̀ mi. I'll talk to you after that. Yeah, take care.
ìrìn àjò mo wà bàbá má bá mi rìn bàbá má bá mi rìn àjò ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ bó ti wà. Darasimi. Níbo ló ti ń bọ̀? Mo ní bo ló ti ń bọ̀. Àbó mọ̀ bí tó ti ń bọ̀ mọ́tò wá ṣe Daddy, mo sáré jáde. Ó sáré jáde. Ọ̀la ẹ̀dá ìfẹ́ ó ṣe pàtàkì ìfẹ́. Ọ̀la ẹ̀dá ìfẹ́ ní ká máa rọ̀. Ó dára sí mi. Aṣinilọ́nà máa yọ̀dọ̀ mi. Ìfẹ́ orí bàbá mi rìnrìn àjò ìfẹ́. Ìrìn àjò láyé ìfẹ́ láyé yóò dára sí mi. Ọ̀rọ̀ ìfẹ́ ní ìfẹ́ ó dìbò lọ́ọ̀yà ní ìfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ní ìfẹ́. Tó máa ṣe orí pé aṣiwèrè gbàgbé. Ṣé wo àti màmá ẹ̀ rò pé ohun tẹ́ ń ṣe yẹn bójúmu? Ṣé ohun tẹ́ ń ṣe dáa? Èmi tó ṣe pé ayé ló bá mi. Ẹni tèmi ń là kàkà tí mò ń bínú lé lórí pé kó má tẹ̀lé kó má fẹ́. Ó rẹ̀ pé mi ò ti rí ẹ̀. Òun kọ́ ló dúrọ́pọ̀ ẹ̀. Àbọ̀ nǹkan ló já ilẹ̀. Ó fẹ́ máa parọ́ fèmí. Ọgbọ́n ló jókòó yìí. Ọgbọ́n bàbá ọgbọ́n. Kò tó wí mo ti mọ̀. Ó máa ṣe o. Ẹni ta ní kí wo àti màmá ẹ̀ kẹ́ má tẹ̀lé, ìyá ẹ̀ ń gbẹ lẹ́yìn, òun tẹ̀lé. Ẹ lójú inú ni, àmọ́ ní tèmi nílé ayé mi, èmi ò ní fojú olóore gúnge o. Kókó ohun tó jù bẹ́ẹ̀ lọ wá fún yín, èmi ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀. Èmi ò ní bá yín jẹ̀jẹ́ ìjẹ́wọ́ bíi àmì ìní jẹ́ haramu. Ṣé rò pé gbogbo ohun tó ń dán ni wúrà? Òun ayé lọ bá, ayé la máa fi sílẹ̀. Ó máa ṣe o. Wọ́n ní bí ọ̀rẹ́ ẹni bá jalè, ó ṣe láwí. Mo wí tèmi o, mo dẹ̀ fẹ́ kó mọ̀ wípé èèyàn kan ò ní gbin àlùbọ́sà kó lóun fẹ́ fi ká ẹ̀fọ́. Tó bá lọ ká ẹ̀fọ́ lóko o lè náà máa mọ́nítọ̀. Ìgbẹ̀yìn ó lè dẹ́ndà. Àbómọ̀ ni. Ọ̀la ẹ̀dá ìfẹ́ ó ṣe pàtàkì ìfẹ́. Ọ̀la ẹ̀dá ìfẹ́ ní ká máa rọ̀. Ó dára sí mi. Aṣinilọ́nà máa yọ̀dọ̀ mi. Ìfẹ́ orí bàbá mi rìnrìn àjò ìfẹ́. Ìrìn àjò láyé ìfẹ́ láyé yóò dára sí mi. Ọ̀rọ̀ ìfẹ́ ní ìfẹ́ ó dìbò lọ́ọ̀yà ní ìfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ní ìfẹ́ ó dìbò lọ́ọ̀yà dára sí mi. Ìfẹ́ lákọjá òun bò. Ìfẹ́ lákọjá dára sí mi. Ìfẹ́ ò ń ṣetán, ìfẹ́ ò kí ń dalẹ̀ o, ìfẹ́ ò kí ń gbó èyí sọ yìí dára sí mi. Ìfẹ́ ò kí ń ṣetán o, ìfẹ́ a máa fara dógó. Ìpìlẹ̀ ìfẹ́ wa máa jẹ́ òbọ̀ dára sí mi. Ènìyàn ààyè. Nítorí wọ́n lè ràn fẹ́ la èmi náà fẹ́ lọ́n pọ̀ kí n tó wá lu yìí ààbò ṣe wàhálà gan ó ti yẹ kí n dé lu ti pẹ́ bí ọdún 5 sẹ́yìn ló ti yẹ kí n wọ̀ lù. Ó ti ṣẹlẹ̀ n tó ṣe ó ṣe gbọ́n o. Torí lẹ́yìn ọmọ olúwẹ̀ ẹ máa ń ká yín ó ti ká bàbá ẹ̀. Is that not Whitney? Yes, it is. Whitney call you. Please take me back up, take me back up. Bí new sars ni wọ́n bọ̀bọ̀ yìí òpònú ayélujára ni ẹ́ máa lọ látàárọ̀ ọmọdé ní alẹ́ ojú kò kalẹ̀ sí bíbá wọn sọ̀rọ̀ òṣì. Mr. Adéalé
ẹ̀yin ẹ̀ bá ń bẹ. ṣó ìyàwó òkun náà àbí kí ló ń pè é ṣó fẹ́ kí wàhálà kún un lé ẹ̀ kí ló ṣe máa yí kẹ́ ó ṣe jẹ́ pé everybody tó bá ti bẹ̀ ní relationship báyìí wàhálà fẹ́ máa dé báwọn. ọmọ pé tí obìnrin bá la ọkùnrin gbájú tọ́wọ́ rí pé ọkùnrin tá a rí wọ̀ wá ṣe kẹ́kẹ́ yóò fẹ́ pátápátá fún un. ẹgbẹ́ gbàjú ibi ìgbájú lórí ebi bá wà ìgbájú ògo nìyẹn. Why not hop in the car and let me give you a ride? Excuse me! We do not speak your pride! Sorry, I was not talking to you. I was Ìgbà odindi ìgbà lọ gbé ní ẹ lórí òwá lọ ṣe mọ́. Wait, John, please. We need to one. Hope you had fun. Yes, I did. Baby, thank you so much. What is wrong with you? I'm an adult. Remember that. And I'm old enough to take my decision. What is your problem? Má gbàgbé wípé mo dé ní ìṣúwájú. Àpẹẹrẹ mo lè ti dé ní wọ́n mọ wọ́n ara mi. Mi ò ṣọ́ọ̀ṣì kiri bí ẹran aṣẹ́ òkú ọ̀sẹ̀ ṣe. Ìwọ bí ẹgbẹ́ bọ́ọ̀sì ọ̀dọ́ wà náà ṣe àwọn dúró díẹ̀. Òwò abẹ́rẹ́ sí ní ìrìn tí o bẹ̀rẹ̀ sí ìṣoríṣiríṣi ṣe káàkiri. Wọ́n ṣe ní ilé yìí. Ara fún mi náà kọ́ máa di ọmọ tí fàgbọ́ mọ́ mu gàrí ni. Inú mi gbogbo mi ti dé Nàìjíríà. Mo sọ wípé kí mo yọ pàdé mi ní Nàìjíríà. Mr. Perfect, she came for massage. I'm massaging her. It's a side hustle for me now. No, sọ fún mi kí ló ń sọ? Kì í ṣe lọ Nàìjíríà. ṣé nǹkan tó ń sọ fún mi sì ní wípé o fẹ́ kí Darasimi tẹ̀lé lọ sí Èkó? Yes ma. Kókó lọ ló bí ọjọ́ mẹ́ta àbọ̀sẹ̀ kan pẹ̀lú mi ni. Kó ti pẹ́ tí èmi àti ẹ̀ ti jọ ríra gbẹ̀yìn ká lè tún fi jọ súnmọ́ra tàbí lè wọnú ara wa sí dáadáa. Òótọ́ nínú orí sọ. Ṣùgbọ́n ojú mi dojú ẹ̀ o. Má wàá jẹ́ kí ọ̀sẹ̀ kan yẹn má jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ. Rárá kò lè jọ̀sẹ̀ kan lọ. Ló ti ẹ̀jọ̀sẹ̀ ọ̀sẹ̀ kan lọ. Ó ti ẹ̀dá sí mi, ọmọlúàbí ni ẹ́. Yes ma. But ọmọlúàbí ni ẹ́. Ó ní nǹkan tó ń bà mí lẹ́rù ẹ má bínú máa o. Bọ̀ ṣé dáàdì máa aláwọ̀ ṣá? Ṣé àwọn pé dáàdì wọn really like me ni wọ́n ń sọ? Ṣé ti dáàdì wà ní? Ọ̀rọ̀ tí wọ́n ètò ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tí wọ́n ládàá bẹ́ẹ̀. Ti dáàdì ṣe bọ́kọ̀ tèmi ni. Mo ṣe máa yanjú ọ̀rọ̀ yẹn. Kò tó lọ. Rí mi o. Rí mi o. Ọlọ́run bá tiẹ̀. Ẹ bá mi kí mọ́mí àti dáàdì. Ó ṣe ọkọ mi. Ẹ ṣe lọ́wọ́. Hello, mò ń gbọ́. Ilé bàbá Lájí àti ilé bàbá kárí àwé. Tí ìdí jẹ́ tí ẹ wá dá pẹ̀lú ìjọba tá a ṣẹ̀ṣẹ̀ ní lọ́yọ̀ yìí. Tí ìdí jẹ́ ẹ dákun kí làwọn ìjọba ń ṣe. Mò ń gbọ́. Èmi ò lówó o. Màá gbé yín padà. Ta ni hàn? Mo ti bọ̀. Ọ̀gá ni. Hello. Ẹ káàbọ̀. Ọ̀gá o. Ọmọ ìyá yìí. Mo rò pé sọ pé ẹ nílò ju bí ọ̀sẹ̀ kan lọ. Ó sì á di alálọ̀ wálé. Mi bẹ́ẹ̀ sọ pé ìwọ̀nba ọ̀sẹ̀ díẹ̀ náà lẹ fẹ́ lò. Ó sì à ń kọjá oṣù kan. Ṣé o mọ̀ pé ó ti pẹ́ tí mo ti lọ sílùú gbẹ̀yìn? So even though gan wọn tiẹ̀ fẹ́ kí n wálé gan wọn lá ń pé mo sọ fún wọn pé mo láwọn kankan tí mo fẹ́ lọ sáré ṣe lẹ́kọ̀ọ́ lọ fi jẹ́ kí n máa bọ̀. Ọlọ́run fẹ́ so yín mọ́ ẹ mọ̀ pé ìlú òkè wọn burú gan. Ọ̀sẹ̀ rí pé mi náà dúró re. Mo jẹ́rìí ẹ̀ náà. Mo lóyà mi ò gá tán o. Mo ṣe kí ni?
ẹni pé mo wà àtàláàtì. kálá tó dúró tán. sẹ́ni tẹ́sí bá kọjá gbogbo àtẹ́sí lè mọ̀ ń wọ́n wọn ni ìsìn lálejò kan àwọn ọmọ oníbírẹ́dì tí mọ́ kiri wá gan mo kàn ra búrẹ́dì ẹ̀ mọ̀ kó sí lọ. yóò ṣàṣeré kiri pẹ̀lú wọn. wọ́n ń ṣẹ́jú sí mi gbé sẹ́mi mo nílé mo ní irọ́ o bàbá yín ló nílé. that's Darasimi. ìyàwó tuntun. ó ti yẹ. Ọlọ́run àfi rẹ́gí bí ìdodo ẹ̀fọn ewu bó ṣe pọ́n bí ọ̀lẹ̀ àwọn ẹgbẹ́ mójú lọ ọjà sẹ́rí Ọlọ́run wa Olúwa. wọ́n jẹ́ sọ fún ẹ Sáúlà ọ̀wọ̀ tó bá fún mi ó ti yẹ. yẹsà ẹ rà mà ilé yín o sẹ́rí ilé ọlá ni bẹ́ẹ̀ ṣe wá bí ẹ wò àní fi ń ṣàwátì bí mo sì ṣe rójú yìí ẹ ti joyè ẹ ti jọba. ẹ ti dádé ẹ gáwọ ṣé ẹni tí mo fi máa ń láìkì ọ̀gá ni pé in fact confam ní apáàdì rere ọ̀gá mójú lọ́ọ̀yà ó pọ̀ ta ló ní kó pọ̀ KBC. ó ṣe pàtàkì ìfẹ́ ọ̀la ẹ̀dá ìfẹ́ ìkànnì ó dára sí mi àṣírí lọ́nà máa yọ̀dọ̀ mi. Orí bàbá mi ìrìn àjò ìfẹ́, ìrìn àjò láyé ìfẹ́, láyé yóò dára sí mi. Ọ̀rọ̀ ìfẹ́ ó dìbò lọ́wọ́ ní ìfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ó dìbò lọ́wọ́ dára sí mi. Ìfẹ́. Kọjá ìfẹ́ dára sí ìfẹ́ oúnjẹ tán ìfẹ́ òkè dalẹ̀ ìfẹ́ òkè. What's up? Michelle, why are you crying? So Miss Maria, I thought I told you many times that you are still going back home. Okay, one by for the meantime, Kakofi use Maria, Kafi do well. Why she padà lọ later wa fi parí gbogbo wedding preparation wa. Kade tí ma fi lọ wa padà. Don't cry. I know you are gonna miss them, go easy, but don't cry, yeah? Sorry, don't cry. You know I love you. And I don't want to see you cry. Yeah, smile. Smile for me now. Sorry. Mom, tell me we Dara was around. Mo sáré rán níṣẹ́ lọ sẹ́kọ̀ọ́ ni. Mo kàn ní kó bá mi lọ sọ́dọ̀ àǹtí mi kó dé ní pẹ́ dé. Just 2 weeks péré náà ló máa lọ. Ó lè má tẹ̀lé tó bẹ́ẹ̀ yẹn gan. Pé Dara kò gbé kọ́ mi. Kò gbé kọ́ rẹ̀ ti bọ̀. Kò gbé kọ́ mi. Irú ìwà wo nìyẹn? Ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ló lọ lẹ́kọ̀ọ́. Mọ́mí, tí n bá gbọ́ yín dáadáa, Dara lọ sí Èkó. Dara travel kò sọ fún mi. Irọ́ o. So Dara lọ sí Èkó kò sọ fún ẹ. Ká ní ìwà mọ̀ pé kò sọ fún ẹ ní. Ṣé bí mi àti pè é fún ara mi pé jọ ọkọ mi o, mo fẹ́ rán ọmọ ẹ lọ sí Èkó, kò ní pẹ́ dé o. Jọ má bínú lórí yẹn, jọ ọkọ mi má bínú. Ó dẹ̀ tún pé kó tún gbé kọ́ mi. Ṣé ló pè tí ò gbé kọ́ lẹ́yìn? Èmi máa pè lálẹ́. Mo dẹ̀ máa sọ fún wípé kí ló dé tí ò fi gbé kọ́ lẹ̀. Mo dẹ̀ máa tún pàṣẹ fún pé kó pè é kíákíá. Ìwọ fọkàn ara ẹ balẹ̀. Ṣé o ti gbọ́? Wọ́n mi tẹ́ bá pè tó bá gbé kọ́ yìí. Ẹni kò try kó respond àwọn kọ́ mi àbí kó message mi padà. Ṣé tìtorí ẹ̀ ló fi wá ń ṣe báyìí kó tó yẹn? Àwọn dáàdì ńkọ́? Àwọn dáàdì ń sùn. Tó bá jí ẹni mo bẹ̀rẹ̀ o. Máa jíṣẹ́ fún ọ pẹ̀lú ọkọ mi. The Lord is great. Bàbá yẹn dára o. Gbogbo ọ̀nà yé ló fi dára sí mi. Gbogbo ọ̀nà ló fi ń ṣe
tèmi àwa la ò gbé jẹ́ o la ò jẹ́ o kó darí ayé wa lọ́nà tó tọ́ àwa la ò gbé jẹ́ o bàbá yẹn fẹ́ wa ó fẹ́ wa o àwa la ò gbé jẹ́ o forí. ìrìn àjò ayé yo ìrìn àjò àwọn rìn lọ́sàn-án lóru bàbá yẹn ló wà pẹ̀lú wa ká rọra máa lò gbà ká dẹ̀ fọgbọ́n máa ṣe. gbogbo ohun tó ń dán yẹn kọ́ ni wúrà ọ̀rẹ́ wa gbogbo ohun tó ń dán yẹn kọ́ ni wúrà ọ̀rẹ́ mi àgbéjẹ́bùn fóbi ẹgbẹ́jẹ́ fún ẹ̀dá ẹgbẹ́jẹ́ fún orí. Màmá Dára ó kàn jẹ́ pé èmi ò ń fìyàn sínú mi ò rí inú tá à ń fọ̀rọ̀ sí òun ló jẹ́ kí n pè é kí n fẹ́ sọ̀rọ̀ yìí ó dùn mí àmọ́ ti tán nù mí because èmi ò mọ bí ọmọ ṣe máa wà lákàtà mi èmi ló lórí ilé yìí bí àkárí ìgbò ṣe kéré tó òun ló lórí rẹ mọ nígbà tí Dára máa jáde ńlé òwò àti ọmọ ẹtìjọ pa ẹtìjọ kún kò sẹ́ni tó sọ fún mi kó tó jáde ó wá jáde tán ló wá ṣe ń sọ fún mi pé ẹ má bínú bàbá Dára fẹ́ lọ lo ọjọ́ mẹ́ta kan níbì kan kó dáa ó dùn mí bí ẹlẹ́ran ara o. bàbá Darasimi ṣé bí mo ti sọ̀rọ̀ yìí mo ti bẹ̀yìn mo ní pé kẹ́ má bínú irú ò ní ṣẹlẹ̀ mọ́. mi ò dẹ̀ bínú fún gbólóhùn tí mo tiẹ̀ ti gbọ́ yẹn ẹ má bínú ohun tí mo fẹ́ gbà bẹ́ẹ̀ náà ni àmọ́ èyí tó tún pẹ̀sẹ̀ lé ojú wípé nígbà tó máa sọ fún mi pé Dára ti jáde ńlé onókàn fẹ́ lọ lọ́jọ́ mẹ́ta níbì kan ni mo wá rí i pé ọjọ́ mẹ́ta ó ti ń dọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ń dọ̀sẹ̀ méjì ó dọ̀sẹ̀ mẹ́ta gẹ́rẹ́gẹ́rẹ́ ó ti póṣù kan báyìí ṣé ọmọ ò tí ì tó padà wálé náà ni. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ máa ṣàlàyé fún yín ṣe rí ìgbìyànjú látọ̀kan la ọmọ yín náà gbìyànjú ni káàtẹ̀ sọ wípé ó tiẹ̀ lọ́sẹ̀ kan ó dágbére ọ̀sẹ̀ méjì kò dẹ̀ tí ì dé lóṣù mẹ́ta ibẹ̀ náà dùn mọ́ ni. ibẹ̀ dùn mọ́ ni. tí ò bá dùn mọ́ á ti wálé. ẹ̀rọ lọ́run. ẹ jẹ́ ká kọ́ máa fàdúrà ràn lọ́wọ́ pé kó kéré oko délé. àdúrà máa mọ̀ ọlọ́run ti jẹ́ kéèyàn bímọ téèyàn máa ṣépè fún àdúrà náà ni ọkọ ọba àdá ọba kó má ṣàwọn lẹ́sẹ̀. àmín Jésù. ìkọ́ kí ìkọ́ bá lá ìkọ́ òní kọ́ wọn. àmín Jésù. ìkọ́ kí ìkéjò ìkọ́ òní kọ́ wọn. àmín Jésù. ònírógun alágbèdá. àmín. ọ̀daràn kò ní yálé wa ànírógun x-men. àmín. ànírógun fúlàní darandaran àti ẹ̀lẹ́rìí ti sán darandaran kàmárì ti darandaran àbí. kò sí lè ta máa rí nù. àmín àmọ́ nǹkan kan ló tún wá ṣe pàtàkì ló jẹ́ kí n ránṣẹ́ sí ẹ. kí tún nìyẹn. mo mà lálàá. àlá síta ni. sí Darasimi ọmọ wa náà ni. báwo lè ṣe la. ìyá Darasimi ibi tá a ti ń láti mójútó nìyẹn o. ó lágbára díẹ̀ o. ó ga náà. kì í ṣàlàyé kékeré. ẹ ṣàlàyé bẹ́ẹ̀ bá ṣe là fún mi. máa sọ ṣùgbọ́n nǹkan burúkú ni mo rí sí Dára. ẹ wo ẹ má sọ tán ẹjọ aláìbí ìran bí kò ní ṣe sórí ọmọ ti tèmi o lágbára ọyàn méjèèjì. lágbára kíni. lágbára ọyàn méjèèjì tọmọ mi. ọmọ náà dà. ọyàn iná ni tó mu nígbà yà ni kò sí burúkú kan tí yóò ṣubú lọmọ mi. àrùn kan kò ní kọlù nítorí pé mo ti fi Ọlọ́run mi yìí tí mò ń ké pé mo ti ṣe àpáta ìgbàlà mi kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sọmọ mi o. ẹ wo ẹ jẹ́ kí èmi sọ nǹkan fún yín o ẹ má láàlà burúkú sọmọ tèmi mọ́ ṣé mo pé níjọ́ kìíní àná fẹ́ ṣe lálàá sí lébọ̀ wa nìyẹn bẹ́ẹ̀ ni tẹ́ sọ fún mi àṣẹyìnwá àṣẹyìnbó padà lọ dá lẹ́sẹ̀ ní gáràjì ni. ìgbà tá lálàá sí ta ni kò ṣe ń báyìí tí ò ṣe ni. èmi ò mọ̀ pé ti Joseph alálàkàlà ẹ wo ọmọ àgbẹ̀yìn tó tẹ bá lálàá mi tẹ bá lọ sọ́ǹtà
wọ́n á wọ ẹsẹ̀ yín tuurutu kúrò nílé ẹ má lálàá ibi sí ọmọ tèmi mọ́ ẹ má lálàá ibi ẹ̀jẹ̀ má rọ ẹjọ́ mi ò ráyè yẹn lára. ẹ̀rọ lọ́hùn abiyamọ ó dẹ̀ ní má rọ àlàyé ó dẹ̀ yẹ kí n rọ àlàyé o ṣé n sọ àbí má sọ mọ́. Jídé ó rí i pé mo ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan bí ẹ̀mẹ́rin ẹ̀márùn ẹ̀mẹ́fà. ẹlẹ́ẹ̀keje mo fẹ́ bi ọ́ yìí o Jídé ṣé ìwọ fún alára rẹ ó sì tẹ́ra rẹ núwò dáadáa ọmọ tó ń tọrọ rẹ yìí ó rí i pé ó fẹ́ràn rẹ dájúdájú. mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo tún sọ fún yín bàbá láti kékeré báyìí lèmi àtọmọ ẹ ti jọ wà. ọ̀dà nígbà tó tiẹ̀ sí kankan rárá lábúlé tó ẹ pé gbogbo ẹ̀rọ ọ̀tún àti wá sí kó mi gan kò ṣẹ̀yìn ọmọ tá à ń sọ̀rọ̀ yìí kó tó di pọ́lọ́run gbé mi pàdé mi yín báyìí ọmọ yẹn nífẹ̀ẹ́ mi gan mo dẹ̀ mọ̀ ó nífẹ̀ẹ́ mi. èmi gbọ́ tiẹ̀ báyìí pé ìwọ sọ pé nífẹ̀ẹ́ rẹ dénúdénú ọlọ́ọ̀fù rẹ àmọ́ èmi tèmi náà ń bi wọlé tèmi náà yé mi àmọ́ mo ti wá gbọ́ báyìí kedere pé lóòótọ́ ọmọ yìí nífẹ̀ẹ́ rẹ ọ̀dà àmọ́ mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan Jídé bàbá ṣé ká wá sọ pé orí rẹ dàrú àbí ọgbọ́n mọ́ ni ṣé obìnrin tán lu Èkó ni tó bá fi di pé o wá fi gbogbo Èkó lẹ̀ ọ̀ láwọn ọmọbìnrin mọ́ ọ̀wọ́ akọrí sóko yín ọlọ́rẹ̀ mọ́bìnrin wa. bàbá àwọn èèyàn ti fẹ́ máa fura sí mi lẹ́kọ̀ọ́ ni mo ṣe wọ́n pé kí n tún lọ sílùú wa kí n lọ mọ́ ọmọ mi bẹ́ẹ̀ ọmọ tí mo dẹ̀ lọ mú nílùú wa kẹ̀dẹ̀ rí ọmọ tí mo wọ̀n kó nífẹ̀ẹ́ mi ni mo ṣe wọ́n pé kí n dàbí ọgbọ́n bẹ́ẹ̀. ìwọ ọmọ yìí ọ̀dà orí rẹ pé a ó péjú ta lájọsọ ọmọ olú lọ ó mú mi rántí ìgbà tèmi náà wà léwe àwọn èèyàn sọ pé orí mi pé torí èmi gan fún alára mi mo mọ̀ pé n ò gbádùn inú mi ọ̀dà ẹ̀yìn mi ọ̀sùn à oore inú tí wọ́n wò yìí kìkì gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ràn ọpọlọ rẹ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ orí mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọrùn mọ́lẹ̀ pé n ò bóbìnrin bírù mi bá bí obìnrin pẹ̀lú ọpọlọwọ ètèlédùn àfúnwọ̀ yìí ṣé wọ ìgbà sọ̀rọ̀ ní dọ́gbọ́n kí ọmọ babaláwo mọ́lẹ̀ kí ó lò ó. bàbá kò ní tó rẹ. ìwọ tó bá tiẹ̀ dánú rẹ wò ó rí gbà babaláwo torí wọn ní fi hàn ó wò bó ṣe ń bugi jẹ bẹ́ẹ̀ lọ́mọ ọ̀ ní ya wèrè ilé àṣẹ la wà. ọ̀dà bẹ́ẹ̀. ẹ̀yin náà ẹ dá sí mi ju gbogbo yẹn lọ bàbá. ọ̀dà bẹ́ẹ̀ ọ̀kàrí èrò rẹ dà nígbà tí a ti wá rí i pé ọmọ yìí nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa alẹ́ òní náà ni ọ̀gbádùn mi bọ́ba di ní ọgọ́jọ́ ètùtù tèmi ò ṣe mo ṣe lọ́dọ̀ mi bẹ́ẹ̀ mi náà bá ti wá ṣètùtù tèmi ìwọ náà gbọ́dọ̀ máa ṣe tiẹ̀ lọ́hùn ọ̀gbádùn mi òòjọ́ lóró náà múgi òòjọ́ sì lóró tọ́ múlẹ̀ èmi gangan náà ni ó fàyè lẹ̀. jẹ́ ẹ̀yin bàbá. owó rẹ̀ bá tó wà lọ ọmọ ìtura lọ. ẹ ṣé gan mo really appreciate you and lórí tibí tí mo promise yín tẹ́lẹ̀ yẹn pé mo fẹ́ ṣe má bínú pé mi ò ti ṣe but táwa máa fi rí parí oṣù táwa yìí màá ṣe fún yín bàbá. ọ̀kàrẹ̀ Jídé ọmọ tuntun yìí sàkọ́pá jẹ fàjẹ́ ẹ pọ̀ lọ́wọ́ mi sórí àwọn èèyàn tèmi ti ṣe irú àwọn ṣẹ́ tí mo ṣe fún wọ̀nyí tèmi ti ṣe fún yóò tó 50. bàbá. láti ìgbà tí mo ṣe ti mọ̀wọ́ náà ọ bàjẹ́ lọ́wọ́ mi ìgbà tó bá wù ọ́ nìkan wá ṣe fún mi ọ̀kárì máa lọ. ẹ ṣé bàbá. Sáwà ó kún mi gan-an. Madam. gbogbo ìgbà tó bá ti jókòó tì mí báyìí bí kò máa pa mí lẹ́rìn. Ọlọ́run ni ọlọ́mọ jẹ́ kí èèyàn mọ ìyá rẹ̀ yàn ẹni jọra yín lójú ẹ̀ mọ ìyá ara yín ni iyì yín pọ̀ gan-an ìdúnnù tí ọ̀gá ṣe sí ààyè yín lọ́tọ̀ kí là ń sọ wọ́n dá ọ̀rọ̀ yín wọ́n dá yàsọ́tọ̀ báyìí ní gédégbé ṣé ẹgbẹ́ ṣe wà ayé ni kẹ́ ẹ mọ jẹ lọ́n ti yín bẹ́ẹ̀ bá ti ń jẹ ilé ìtàn mo fi ń dá yín lójú pé láìpẹ́ láì jìnnà
ètò míì tún ti wà ńlẹ̀ kò bá jà mọ́la anything ní tẹ́ bá fẹ́ ó ti wà ńlẹ̀ tó yẹ pé òun lẹ́ẹ̀ fi lè tẹ́ bá ti sinmi. Ọlọ́run má jẹ́ bọ́ mi pa ọ́ mi ìfẹ́ tí ìjẹ́lẹ̀ ìtàn tún ní o fẹ́ rí àmàlà fún mi. gbogbo ẹ̀rẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ló ń dára tó wú wọn. Mo tẹ̀ fẹ́ bí ẹni ìbéèrè kan kí ló dé tó jẹ́ pé ìwọ nìkan ni cook ìwọ nìkan lẹ́nu gate ìwọ nìkan náà ló tún ń ṣe laundry why. ọ̀gá náà ni tó ń dára ń bí eléyìí sẹ́ẹ̀rí bó bá ṣe wú ògòdò báyìí ìní máa fi imú olówó ẹ̀ àrà tó bá wù ní máa fi dá àrà tó bá wọ̀ ọ̀gá ló lè fi mí ṣe. tẹ́ bá ti ń gbọ́ ń pa bàbá kan tí wọ́n ń pè ní ìṣẹ̀lágó ṣekú bàbá ramọ́nì nílùú tòsí lọ́yọ̀ọ́ lọ́hùn bàbá mi ní jẹ́ bẹ́ẹ̀. wọ́n lè dẹ́kun ni ní oko bí wàá mi bá ṣe ń roko báyìí wọ́n máa kọ bè wọ́n máa kọ pẹ́ ẹnu sẹ́ni aago bá mi kú sí. lórí mi náà bá rí rẹ̀ kò burú jù lórí bàtà tí bá mi bọ́lẹ̀ ń mú wọ̀ bọ́gà ti fẹ́ ìlú. mélòó ni gbogbo ṣe lé sẹ́rí bí máa ilé bọ́ọ̀nù ẹ̀gàn tí máa ń palẹ̀ lọ báyìí parapara ẹ mọ̀ wí pé tractor wo ní palẹ̀ lọ ìka tó wá sọ pé ká dáná ká sọ géètì ká ṣe eléyìí síkìsìn ní ó kéré nǹkan kékeré ni. but kò rọrùn o bá jẹ́ advice ọ̀gá ẹ̀ ń pé kọ́ gbẹ̀lú mi. ẹ mọ̀ sọ létí ọ̀gá rárá o ẹ mọ̀ pé àwọn olówó máa bẹ̀rù ìbẹ̀rù ní í ṣe wọ́n àrà tó bá sì wọ̀gá mo ti sọ fún ilé ẹ̀kan pé òun ni wọ́n máa dá sẹ̀mí pé táwọn olówó mi bá gba òṣìṣẹ́ sínú ilé tí wọ́n pọ̀ tí wọ́n ti ń tóbi 2 mẹ́ta 4 wọ́n máa ṣe sọmísọmí sọrí ẹnu ẹja wọ́n máa ṣòfófó kí ni ìyẹn ọ̀gá sì máa bẹ̀rù ìdí inú tí wọ́n ṣe ṣe lémi nìkan one and only another one báyìí kátàfìtì rí rí nǹkan tí ó bá ṣe ọ̀gá báyìí èmi wọn ò pàdé tọ́gà bá kú nísìnyí èmi wọn ò pa tí nǹkan kan bá ṣe yín bóyá síìkì wọ́n da ẹ̀tẹ̀ lu èmi náà kémi náà sáré ni ẹ wo ìgbádùn tí yín òun ni wàhálà tèmi ẹ mọ̀ jáde lọ tí yín tẹ́ bá ti ṣe tán ẹ̀yin ẹ ránṣẹ́ sí mi àmọ̀là ó ti rẹ́dí àti ráìsì ọ̀padà. anyway arò ìṣòkúta o. ẹ dáadáa ni. so ṣáà máa rọra. ìyá àgùn sí wàhálà ẹ rọra bẹ́ẹ̀ bá ṣe tán màá lọ ṣètò ti bí ṣé. wọ́n dàbí pé mo tó kù sí ni o. Okay. Sounds like very funny guy. ọ̀gẹ́rẹ́ awolé ayé ajéyalé mi mo ṣàwọ ọ̀gẹ̀dẹ̀ ajé olókun ajé ọlọ́sà èmi jídé ọmọ àṣàbí mo ṣetán láti lo ìkúnwọ́ Darasimi ọmọ àjọkẹ́ lónìí o ajé gbére pàdé olókun má gbére pàdé Darasimi mọ́ o ọ̀dọ̀ èmi jídé ni kò má gbé bọ̀ àlùkò tí ń gbére pàdé ọlọ́sà má gbé pàdé Darasimi mọ́ o ọ̀dọ̀ èmi jídé ni kò má gbé bọ̀ odídẹrẹ́ tí ń gbére lọ sílé ìwò má gbére lọ sọ́dọ̀ Darasimi mọ́ ọ̀dọ̀ èmi jídé ni kò má gbé bọ̀ kí orí ẹ kó di owó fún mi kó di ọlá fún mi kó di àìkú baálẹ̀ ọ̀rọ̀ fún mi bẹ́ẹ̀ ni kó rí. ta ló gbaṣọ lọ́wọ́ mi
mo máa ṣọ dání níbi ìta ló gbàṣọ lọ́wọ́ mi. Ọgbọ̀n tó ń dán yẹn kọ́ ni wúrà ọ̀rẹ́ wa. Gbogbo ohun tó ń dán yẹn kọ́ ni wúrà ọ̀rẹ́ mi. Bàbá ìjà kò sákòókò. Ńlájídé, kí ló dé? Wàhálà ti ṣẹlẹ̀. Lọ́wọ́ á pè mí gbé ìjáyà. Ṣé ìwọ mọ̀ pé àwọn tẹ́mi ń dá lóhùn lọ́wọ́? Àwọn àlejò tó wá dáná látọ̀nà tó jìnnà ni wọ́n ti wà ìpọ́táǹtì. Ẹ wo bàbá ẹ má bínú, kò ń sọ̀rọ̀ yẹn ni mo bá inú ìwà wàhálà ti wà gan ni o. Wàhálà ti wà bàbá. Fún ta ni? Aṣọ tẹ fún mi. Tẹ́ni kí n máa fi ṣe mi máa ń ṣe. Mo ní kí n ṣe mi ò lórí eléyìí bàbá mi ò mọ̀ tó gbaṣọ lọ́wọ́ mi o. Mi ò mọ̀ báṣọ ṣe pòórá o. Aṣọ tí mò ń lò. Aṣọ tó ń dáàbò àwọn ọmọbìnrin kẹ́lẹ́kọ̀ọ́ polówó. Nǹkan gbà lọ́wọ́ rẹ̀. Òun mọ̀kan tó gbà á mi. Jídé. Ọ̀gbádùn. Ìwọ tẹ́mi rò fún ọgbádùn tí mo rò fún ọta sánsán. Bó o sí mo rò fún owó yáyà. Ṣé bẹ̀rẹ̀ pẹ̀ ní ọ? Ìdun kòkòrò àmùjẹ. Bàbá ẹ wò ẹ ká fi gbogbo yẹn lẹ́jọ́ kí lẹ lè bá mi ṣe báyìí ẹjọ́ ẹ bá mi wò mí òun tó gbaṣọ lọ́wọ́ mi ẹjọ́. Ẹjọ́ tẹ̀ ń ròyìn kò lè ẹ́ situation yẹn jọ. Ẹnu tó ń jáde ọmọ àlè oníranù. Ọgbà ń wọ́wọ́ bí ẹ̀rọ ọlọ́gì níwájú tèmi. Má bínú bàbá ẹjọ́ ẹ bá mi wò mi ò mọ̀ ọ́ tó gbaṣọ lọ́wọ́ mi. Ajúkọ gbìnrín nílé ẹlẹ́gbàrá. Òkùnkùn bírímù nígbà ojú òjé. Òkùnkùn bírímù níbi tẹ́kùnkùn àwọn àyà mi ti ń gbaṣọ wẹ́lẹ́wẹ́lẹ́. Ìyá mi ó sọ̀rọ̀ mọ̀nìkà mọ́ pé ayọ̀ fún láralára gbẹ́ni mi. Ẹ̀ta tí wẹ́rẹ́ kájẹ́ mi ta tí wẹ́rẹ́ ló bí oyin. Akọ̀tùmọ̀gbà ló bí ilẹ̀ ló bí òkété. Agbẹ́sùn omi nínú ìtajà. Alárìnkáyé omi nírìn káyé bọ́ bá tẹ́lẹ̀ kọ́ bá mi kí wọn lóde lára bọ́ bá tẹ́lẹ̀ kọ́ bá mi kí wọn lóde ìrìn kì ẹ̀ là ibi wọ́n gbé omi tó tún bò fún ẹ̀kú ẹ̀yin ọmọ aládé mẹ́fà tí ń bẹ lálẹ́ odò ọyẹ ẹ jáde ọwọ́ ẹ jáde mo fẹ́ bá yín ní gbólóhùn ta ni bóun ló ṣe jẹ́ ẹ jẹ́ rí kí ló ṣẹlẹ̀ bàbá? Jídé wà pẹ̀lú yín. Ọ̀dọ́mọbìnrin tó ń pè ń Darasimi kì í sọ ọmọ lásán o. Abàmì ọmọ ní àwọn ẹgbẹ́ rẹ̀ ọ̀run àwọn lọ́gbà sọ lọ́wọ́ rẹ̀. Bàbá kí la máa ṣe báyìí jọ kí la máa ṣe báyìí kí lẹ lè bá mi ṣe sí báyìí. Wá gbọ́ o kọjọ́ mẹ́rìnlá tó pé ọmọ ìgbọ́dọ̀ jáde lóde sádùn ayé bí bẹ́ẹ̀ bá kọ́ ìwọ fún alára rẹ wà nínú ewu. Jọ ẹ bá mi wá nǹkan ṣe sí i mi ò gbúdọ̀ tó ṣe ẹ bá mi gbaṣọ padà ẹ jọ. Ẹ gbọ́dọ̀ ilé rìn onírà. Ìwọ àròlé ọlọ́fin ọmọ onítọ́wọ́ oníkọlà kú ó ṣe ìwọ òun ò ṣe tìrì àti ìgbọ́ ẹgbẹ́ ọ̀run. Jídé máa lọ gbogbo ọ̀nà tí ń bá mọ̀ gbogbo ọ̀nà tí ń bá mọ̀ ni wọ́n tọ̀ kọjọ́ mẹ́rìnlá tó pé yóò fi ní ayé sílẹ̀ màmá lọ. Kí máa lọ. Ṣé mo ṣògùn fún ọ pé ó ìkú rẹ. Ẹ mọ ilé ìtọ́jú nǹkan tí ń gbaṣọ lọ́wọ́ èèyàn nílé yan túmọ̀ nǹkan tó máa gbà báyìí bàbá ẹ jọ. Bọ́ ọ bá múnú bí mi wọ́n kọlù wọ́n gan fúnra lára rẹ. Ìyá mi ayọ̀ fún lára gbé mi kò bú mi lọ́wọ́ rí o. Darasimi ọmọ Àjọkẹ́ kó tó dájọ́ mẹ́rìnlá lónìí ó gbọ́dọ̀ kú olóde sàdó ayé mọ́tọ́lẹ̀ ní o àgbẹ̀dẹ̀ dáwọ́ kíá akúrẹ́kọ̀dọ̀ ní bẹ́ẹ̀jà tiẹ̀ lódò kọ́mọ́dé odò níbẹ̀rẹ̀ kọ́mọ́tàlẹ̀ lọ́gbọ̀n sára ọ̀rọ̀ àwọn dàṣẹ́ wájú yín o àgbẹ̀dẹ̀ ni kò níbẹ̀ kọ́ sẹ́bẹ̀. Etí mi. Bùdára. Etí mi kí ni ṣẹlẹ̀? Lọ́sàn-án gan.
irú àláwò leléyìí mo jáde mo fẹ́ wá sùn ìwìn àbájẹnu ni gbìrì ó mú ó sì lọ wàhálà leléyìí o ikú tí ń pojú gba ẹni òwe ní ń pa fún yan ó gbá mi létí mo dára àtọ́lọ́lọ́ ló ní kémi náà wá wàhálà leléyìí o a ti kó pínrín nílé ẹlẹ́gbára òkùnkùn bírímù nígbọdún òjé òkùnkùn bírímù níbi táwọn àyà mi gbé ń gbaṣọ wéléwélé ìyá mi ò sọ̀rọ̀ ọmọ nìjà mọ́ pé ayọ̀ fún láralára gbẹ́ni mi ọ̀yà kẹta ti wéré ṣètì wéré ló bí oyin àkọsùnmọ̀gbà ló bí ilẹ̀ ló bí òkété ọ̀rọ̀ kété bá balẹ̀ sọ́ba ilẹ̀ gbọ́ ǹjẹ́ lẹ́kún bá kẹ́kún lẹ́kún jẹ́ òjò olóró bá kọ̀rọ̀ lóró dáhùn mo pè yí ká jẹ́ mi o àtẹ̀wọ́ bá ní tìrèké ọ̀yà ayọ̀ fún láralára gbẹ́ni mi ẹ̀wọ́n lọ́dọ̀ gbé Darasimi ọmọ àjọkẹ́ ẹ̀rọ̀dẹ̀ gbé mi kọ́dọ̀rọ̀ ajé fún jíjí ọmọ àṣàbí gbẹ́lẹ́kùn ọ̀run bá ti ń pọ́nmọ́wọ́ nínú ilé wọn nítorí gbéra lára kéròrùn jíjídé ọmọ àṣàbí kọ́ bẹ̀rẹ̀ sí ní sọlá kọ́wọ́ rẹ̀ kọ́ mọ̀ pọ̀ kiri ajé kọ́ wọnú ilé jíjí ọmọ àṣàbí ìgbéra rẹ̀ kọ́ mọ̀ ṣẹlẹ̀ nínú ilé àwọn Darasimi ọmọ àjọkẹ́ ọyẹ ìtàtíwẹ̀rẹ̀ ògùn ayé ọyẹ gbéra ọlọ́rẹ̀ bá Darasimi ọmọ àjọkẹ́ ẹjẹ́kẹ́lẹ́kọ̀ọ́ òun polówó olórí ibú ọmọ àlè ṣé bí wọ́n ní wọ́n lẹ́gbẹ́ ọ̀run tẹ́lẹ́gbẹ́ ọ̀run rẹ̀ ń wájú èmi àròlé ọlọ́fin ìgbò mẹ́tù ikú dẹ́dẹ́ àrùn dẹ́dẹ́ yọ bá pọ̀ nípa ìpá pọ̀ ní bàbá tó bí ẹlẹ́mọ̀ òkè awólu ọmọ àgbọ̀nà. kí ló dé báyìí sójú òfin ìgbà àbójú fẹ́ràn kí ló dé. Tàríọ́ níbo ló ti wá níbo ló ti jáwọ́ tó lókùn lọ́rùn kí wí ní ẹni àbẹ́yàn. Bẹ́ẹ̀ni rẹ sọ̀hún ajá ìsìn nìwọ̀ ó tí ì mọ̀ jẹ. Gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ẹnu ẹ sọ̀hún ìwọ kẹ̀ àgbọ̀ etí ni ìwọ náà ò tí ní rọrùn àti gbẹgbẹgbẹ. Etí mi ó sì lọ bọ́dá náà. Etí mi ògbódògbò gúnugún wọ́n wọ́n jáde wọ́n tagbọ́ ògbódògbò àkàlàmọ̀ bọ́wọ́ ni wọ́n tagbọ̀ àti fẹ́fẹ́ ikú gbẹdẹ tó tó fẹ́ pẹ́jọ́ wọ́n ní kú òní pẹ́jọ́ ikú nítorí kiri wọ́n lẹ́bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n dá wọn ní mọ̀nàmọ́ná bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ tẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó nílé ayé ojú ọjọ́ lọ́sẹ̀ dá wọn ọjọ́ burúkú apẹ́ wọn lájẹ lọ́yà àbúrò ikú ló ewọ ìwà lórí lọ́fíì kò bẹ́ẹ̀ kọ́ òjò lágbóni jẹ̀mú akẹ́kẹ́ bùrù dàrúkà adífẹ́fẹ́ ikú foríjì lọ́jọ́ tó ní gbé ẹlẹ́yẹ bàbá yẹn ní kọ́ mọ́tà ìyá rẹ̀ ní kọ́ mọ́tà wọ́n ní ojú mi láti mi ọmọ ìṣọ̀kù yìí ojú mi mo dànù agbẹnu ẹgbẹ́ rírẹ̀ ń dẹ́gẹ́ ojú ìmọ̀lẹ̀ fọ́ lẹ́nu òde ojú mi lọ kó àròlé ọlọ́fin mo ṣe yìí sí oyíwọ́ ọ̀rẹ́ ó ti ẹ̀dá ẹ̀rọ. Kí ló dé? Ìmọ̀ ẹ pé bílẹ̀ wà ni. Ibo ló dà? Awó ti ń lọ ni. Ibo ló ń lọ pẹ̀lú bag? Madam, sẹ́ẹ̀rì tó bá tó àsìkò àti sùn báyìí kò nídìí kí ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣàwẹ́wà tí ẹ máa ń gbọ́ wà á ti máa gbọ́ wà á ti máa tí ẹ bá ti ń gbọ́ oorun nu o èèyàn ó bọ̀ sórí bẹ́ẹ̀dì èèyàn ó sì tàbílà ayọ̀ sùn tó bá tó àsìkò àti fi sẹ́lẹ̀ èèyàn ó gbé
ẹrù ẹ̀ àti gbogbo nǹkan tí bá fi ń ṣiṣẹ́ níbi títí ń ṣiṣẹ́ yóò kó jáde yóò sì mọ̀ ọ́ lọ́gbẹ́ òun ò ṣiṣẹ́ mọ́ o tẹ́ ẹ bá resign mo ti resign ara mi. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ láti nǹkan kò yé mi. Mo mọ̀ pé kò lè yé yín torí mo mọ̀ pé ẹ kéwè ṣe rí ṣe fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ ní tèmi ń rí ẹ̀yin lè mọ́ rí o ṣùgbọ́n tèmi yé mi kò sí nídìí kí n mọ bá yín ṣe blóblóbló kí n mọ bá yín sáwẹ́ wà bẹ́ẹ̀ ṣe wà yìí. Ṣé rí bínú lè ṣe tó jàrànjàràn yìí ó yẹ kẹ́yìn náà ti já sí pé sàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn kò yé yín ntójú tèmi sì rí bóyá nítorí pé mi wá láti ìlú òkè mo rí gbọ́nà mo rí gúngùn mo súnmù gan ìdí rẹ̀ tèmi ṣe kẹ́rù mo sì mọ̀ pé owó oṣù eléyìí tí mò ń ṣe yìí ó ti fẹ́ẹ̀ tán yín lè rí gbà mo ti ẹ̀bùn yín lélẹ́yìn mo ti fẹ́ máa lọ. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ ń ṣe ó jẹ́ kẹ́rù máa bà mí. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Àní mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ̀wọ̀ ẹ mọ̀lẹ́ kí n sọ̀rọ̀ fún tó fẹnu kọ́ o ntẹ́mi rí ó wà ní ọkàn mi èsì léèdì láti mọ̀ sáré wà bóyá ti lè mọ̀ ṣàlàyé tó ṣẹlẹ̀ ẹ̀yìn ẹjọ́ kan àyìn bí kẹ́ mọ̀ mu nǹkan tuntun tẹ̀ ń wò. Ṣé ẹ já sí rárá ni madam ti kú kọ́tàrùn kọ́ awo tèmi ti ń lọ mo ti fẹ́ fiṣẹ́ ilẹ̀ mi ṣiṣẹ́ ní àyìn mọ́ mo sáà ti sìn yín tó mo gbìyànjú láti yẹ ọdún yìí bí mo ṣe ń ṣe lé ni mo ń bọ́ bí ni mo ń ṣe tọ̀hún ni mo ń ṣe gbogbo ẹ̀ lórí kíni láì ṣe 4 months. Ṣé wọ́n ẹ pé ọlọ́rọ̀ àbí dídí ẹni àrí fún ọbàjẹ́ ó gbọ́ ẹni dáa sọ̀rọ̀ fún kọ́bàjẹ́ ó gbà ní nítorí bẹ́ẹ̀ lọ. Ẹ wò tí ẹ̀ bá rí òótọ́ ọ̀rọ̀ tí ò bá sọ kò dáa bẹ́ẹ̀ sì wà tẹ́ bá lọ lè pẹ́ jù tẹ́ lọ rò sẹ́nu ilé yìí ṣèṣì ni kí wọ́n mọ̀ padà lọ lò yìí èmi ti lọ. Ó dìgbà kan náà tó bá di ó tún di bẹ́ẹ̀ ní bá ń jọ ni bí ẹ̀ bá ń jọ yàn ó dìgbà kan. Sọ́là! Baby, encourage me. I've learned my lessons. Má ṣe o. Wọ́n ní bọ́ọ̀rọ̀ ẹni bá jalè ó ṣe làwí. Darasimi ó ṣe fún ẹ. Jọkẹ́ orí ibi tó bá ilé ayé ọmọ ẹ dé. Mo ní sórí bó ṣe sọ ilé ayé ọmọ ẹ dà. Ọmọ mi ni. Ti gbàgbé pé ọmọ ló pọ̀ láàfà. Kí là ń gbé tá à ń gbé? Kí ló ń jó yín lọ́wọ́ tẹ́lẹ̀ fi jólẹ̀? Àmọ́ mo kàn bá ẹ dúpẹ́ pé ó bà ní kò tí ì bàjẹ́. Mo tún bá ẹ dúpẹ́ pé omi ló yí dànù agbè ò tí ì fọ́. Tó bá ṣe pàgbè tí fọ́ ni ṣé ẹ lè wá síwájú mi báyìí? Ẹ máa bẹ̀ mí who am I? Ta lè mí níwájú Ọlọ́run tẹ́ ń bẹ̀? Má mutí má mu sìgá kò sí ohun tọ́lọ́run ọba fẹ́ gbà ń bẹ̀ fáǹfààní ara wa nítorí pé Elédùmarè fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ ló ṣe ní ẹ má mutí kẹ má mu sìgá. Tó bá mu sìgá òun fẹ́lẹ̀ dá ara ẹ nígbà tí gbogbo òfun bá já tán wàá já ń fún wàá já lọ fún kò kan yé. Bó bá dẹ̀ mutí tó já lẹ́dọ̀ kò kan yàn. Àmọ́ torí pọ́lọ́run ọba fẹ́ràn wa ni ló dífá fún gbogbo èyí táwa náà ń ṣe. Ìwọ lè wá bẹ̀bẹ̀ ṣe bí mo sọ níjọ́ ọjọ́ náà mo ní mo lálàá oníkèmí gbẹ́nu òṣìṣọ́ ọlọ́jọ́ wo lèmi di Joseph alálà ṣe bí n ta rí náà rí. Ṣé ẹ̀yin ò tiẹ̀ mọ̀ pé òye làgbà ń wò ní? Ohun tí ojú àgbà rí tójú fi jì wọnú bọ́mọ kékeré bá wo orí ojú náà fọ́. Ẹrù tágbà rù torí àgbà fipá bí ọmọdé bá rù orí àtẹ. Òye làgbà wò èyí táwa ń rí làwa ń sọ. Àmọ́ mo dúpẹ́ o Ọlọ́run ṣe mí ní bàbá alátẹnujẹ. Mo ní mi ò ní fojú olóore gúngi. Ó wá jájó yín lọ́wọ́ àbí ó jájó yín lọ́wọ́? Nígbà tẹ́ wá ń sunkún tẹ́ ń bomi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó bá ṣe pé wọ́n ti lu ọmọ ẹ̀ wọ́n ti fi ṣẹ́ṣó wọ́n ti fi ṣòwò wọ́n ti fi ṣe nǹkan máa fi ṣe ó bá sun ẹkún sínú apẹ̀rẹ̀ kó mi bẹ̀kún kò káyé ẹkún tó ń sun yẹn kò nítumọ̀ sẹ́yìn
actor ló jókòó wájú yẹn má act fún mi gbogbo ẹkún yẹn bí ìgbà tó ń act ó yẹ kó o mọ bàbá tó ní dáadáa actor ayé ló jókòó wájú ẹ yìí actor ńlá rèé òun sọ fún òfin act ni bí àwọn tó ń ṣe sinimá tó ń ṣe fíìmù kọ́ máa act irọ́ kọ́ máa gbómi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí irọ́ òun act fẹ́mi ni actor lèmi kò ràn mí rárá ìwọ lè wá bẹ̀bẹ̀ o lè máa sunkún wájú mi ẹjọ́ ọ̀wọ́kọ́ èmi ò tiẹ̀ mọrú ayé táwọn ọkùnrin wà ní ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó gbà wá kí ló dé tó jẹ́ pé nílùú tá a wà yìí oríṣiríṣi orin tó dùn orin àdídùn orin aládùn orin téèyàn máa gbọ́ tó máa gbárí mú là ń kọ fún àwọn ìyá wa àwọn obìnrin èmi náà níyà àní a máa kọ́ ọ. Sweet mother, I no go forget you. My mommy, mommy lóríṣiríṣiríṣiríṣi. Orin ẹyọ kan náà la ní fún bàbá. Àti gbé bàbá relé. Àti gbé bàbá relé. Ṣetán? Bínú sí i. Àmọ́ wọ́n ní ojú mẹ́rin ló ń bímọ yè àbí yè ló yẹ kó ọmọ jẹ́ ọmọ tá a bí ta yìí fi ojú mẹ́rin tọ́ ọlọ́run lóye ń wòye ká máa ní ìtó jẹ́ pé bàbá máa sọ tiẹ̀ ìyá máa sọ tiẹ̀ àmọ́ ìrántí o nígbà tá a bá kọ́ ọjọ́ bímọ sáyé ẹ̀yin obìnrin ẹni ṣe bá àjọ bí ni bàbá sanwó lé ká sanwó ná ká rẹ̀ kó sí jẹnẹrétọ̀ ẹ̀jẹ̀ bá ara bisikíìtì wálé fọ́mọ ẹ̀ bá mú pámpáàsì lò tọmọdé bá dàgbà bàbá sanwó léèwé láì ní sùn láì ní wo ṣé tráfíkì ọ̀nà àpápá àbí tọ̀nà Òṣòdì la fẹ́ sọ lórí kọ́mọ lè jẹ́ kíyà lè mú ká lè wà òkè nínú ilé bàbá máa ṣiṣẹ́ bí akúra àmọ́ nígbà tọmọ bá wá dàgbà tó tójú bọ́ tọmọ ń jẹun ìgbà náà lẹ́yìn ìyá máa mọ̀ pé ọmọ mi ni ìgbà náà ni bàbá ò ní control lórí ọmọ mọ́ àwádìí pé ẹ̀ máa wá sọ oríṣiríṣi fọ́mọ àmọ́ ẹ̀ wá ní pìtàn dáadáa fọ́mọ ọjọ́ tí bàbá gbà á rù lórí pé kí ọmọ lè jẹ kọ́mọ lè wọṣọ kọ́mọ lè lọ léèwé kọ́mọ lè bẹ́gbẹ́ mu ẹ̀ ní pìtàn yẹn bóyá tàn ìjọ tí ẹ ọ́ ti bàbá mistakenly kí bàbá tó fọwọ́ gbá yín lójú ìtàn yẹn lè máa sọ fọ́mọ ọmọ àwa gbọ̀nrú ẹ̀ sínú ìtàn ìjọ tẹ ọ́ ti bàbá tí bàbá pariwo mọ́ yín àbí tó jáde kúrò nílé fún yín bí ò lé yín jáde ìtàn yín lẹ máa sọ fọ́mọ ọmọ náà wá gbòòrò yẹn sínú nígbà tọmọ náà bá dàgbà dádì mi tough mọ́ mi ni dádì mi ò ṣe dáadáa sí mọ́ mi ìtàn tí ò ṣojú ọmọ ìtàn kítàn lọmọ màmá pa ta ló fà ọwọ́ ẹ̀yìn ìyá ló ti wá ìgbà náà ni bàbá máa nídìí nǹkan lọ́wọ́ ọmọ ni bàbá ò lè bọ́mọ sọ̀rọ̀ mọ́ ìbàbá tó bá tiẹ̀ sọmọ encourage tó bọ́mọ sọ̀rọ̀ ayé pè yá ẹ̀ dandan nìyẹn ìwọ ìyá ló máa control ọmọ nígbà náà kí ló dé tó bá ṣe pé àtijọ́ ń bọ́mọ yìí wí tèmi ti ń sọ pé bí n tí mo fẹ́ ní tíwọ̀ náà ní mo ní gbogbo tó ń dán kọ́ ní wúrà ṣé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ máa rí báyìí ọ̀rọ̀ ò ní bẹ́yìn yọ àmọ́ ọmọ ti dàgbà ó ti dọmọ tìyẹ èmi wá dẹni tí ẹnu mi ò tọrọ mọ́ ó máa ṣe Àjọkẹ́ ṣé wọ́n tiẹ̀ ti gbàgbé mi kì í wọ yìí àbí gbàgbé mi ń ṣiṣẹ́ lójú méjèèjì ní reluwé ó mọ wàhálà mi láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ lálẹ́ lórí ti Darasimi ni kọ́mọ yìí lè jẹ́ èèyàn kó dàgbà kó kàwé kó bẹ́gbẹ́ mu ni àbí mo ta sí àgẹ̀rẹ̀dẹ́ ta ni àgbà ń dé lóde ni àárẹ̀ ń dé lóde ni àárẹ̀ ojú wa dé kékeré lọ fi lé wa kúrò níṣẹ́ la fi dára abúlé o àwa dára abúlé tán torí pé kò síṣẹ́ mọ́ kò sówó mọ́ ẹnu wa ò wá sọ̀rọ̀ ṣé yẹn la fi wá da láìmọ̀ ṣe obìnrin àwa da láìmọ̀ ṣe nítorí pé kò síṣẹ́ kò sówó mọ́ ìgbà náà lọ́mọ wa dánmọ́ tiẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run
ẹ bẹ̀rù Ọlọ́run. Àbájọ ló fi jẹ́ pé landlady náà ló pọ̀ nígboro ayé. Ẹ lọ sí ìgboro Lagos Island, ẹ lọ sí mainland, ẹ lọ sí Ṣómólú, Bàrígà, Òṣòdì, Ìkẹjà, káàkiri ní gbogbo ìlú yìí landlady la máa ń rí, àmọ́ landlord ló kọ́lé o. Hypertension, ẹ ti gbàgbé pé wàhálà in tó fa hypertension sí bàbá lára tí ẹ̀mí bàbá òfin gùn ojú pé gbogbo wàhálà tí bàbá ń ṣe lórí ìyàwó lórí ọmọ kán lè jẹ kán lè mu kán lè sanwó lé kán sanwó ná kán repo sí jẹnẹrétọ̀ kán ṣe gbogbo ẹ̀ òun ló ń pa bàbá. Ẹ̀yin ò ní sọ̀tàn tó dá yẹn fáwọn ọmọ, èyí tó kù díẹ̀ káàtó lẹ́ẹ̀ máa sọ. Àwọn obìnrin alálùbáríkà wà níbi tán wà. Àlímọ́tù Ṣàdíà Adéníkẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ tó jẹ́ pé ohun tí bàbá wọn bá sọ fún ọmọ làwọn náà máa sọ, wọn ò ní yí ohun padà. Láwọn obìnrin olóríire wọ́n pọ̀, àwọn yẹn náà pọ̀ lọ́jà tirẹ́rẹ́. Àmọ́ ẹ̀yin tí ẹ máa ń sọ ọmọ di ọmọ mi nìkan, ẹ̀yin lẹ pọ̀ jù. Bàbá wa kú tán ẹ̀ wá di landlady. Tó máa ṣe o. Wo bí condition tí mo fẹ́ sọ fún yín, padà lọ bá fẹ́ mi kó lọ bẹ̀bẹ̀. Ọ̀rẹ́ tí condition yẹn kéré. Lọ tọrọ àforíjì lọ́wọ́ Fẹ́mi ní kó dáríjì ẹ̀. Wo bí o, tó bá dọ̀dọ̀ ẹ̀ ní òní kò ní dandan kó fẹ́ o, torí ó ṣeé ṣe kọ́mọ ọlọ́mọ kó ti pàdé oríire tiẹ̀ o, kó ti rí èèyàn gidi tó jẹ́ èèyàn tiẹ̀ tó máa fẹ́, àmọ́ ní kó dáríjì ẹ̀ kọ́ lọ́wọ́n bá lè dáríjì ẹ̀ ní tèmi wá fún mi. Tó bá ti tọrọ àforíjì tí Fẹ́mi bá ní tó òun dáríjì ẹ̀ ṣíkìnà àìforíjì ẹ Fẹ́mi èso tẹ́mi lè ṣe mo káwọ́ pé. Ẹ má bínú, mo gbà wípé mo jẹ̀bi, mo gbọ́ ọ̀rọ̀ yìí, mo gbà, ẹ jọ̀ọ́, ẹ ṣàforíjì mà tọmọ ẹ jọ̀ọ́. Ọlọ́run ọba lọ́ba aláforíjì ẹ ṣe ní o. Ọlọ́ba. Ọ̀rẹ́ wa, gbogbo ohun tó ń tán yẹn kọ́ ni wúrà, ọ̀rẹ́ mi. Àgbéjẹ́bùn fóbi, ẹgbẹ́jẹ́ fún ẹ̀dá, ẹgbẹ́jẹ́ fún orí. Ó dára sí mi jù, bàbá yẹn dára sí mi gan o. Ó dára sí mi jù, orúkọ ọmọ máa ní rọmọ orí. Ó dára sí mi jù, bàbá yẹn o. Àwa la ń gbọ́rọ̀. Ó dára o. Àgbéjẹ́ aṣinilọ́nà máa yọ̀dọ̀ mi. Aṣinilọ́nà máa yọ̀dọ̀ mi o. Ìrìn àjò mo wà, bàbá máa bá mi rìn. Bàbá máa bá mi rìn àjò. Ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ. Bó ti yọ yẹn, Ọlọ́run ọba ní ń tọ́. Ìsàlẹ̀ ọ̀rọ̀ máa lẹ́bi. Ọ̀dọ́ ẹ̀ fúnra. Má fọkọ ṣàlè. Má fọkọ ṣàlè, má fàlè. Ọ̀dọ́ ẹ̀ fúnra. Má fàyà ṣàlè. Ẹsẹ̀ ọ̀dọ́ yan lójoojúmọ́, ẹsẹ̀ ọ̀dọ́ ọ̀la ẹ̀dá. Kò sígbà tá a dáṣọ káàró ò sá. Àwọn kúmọ̀ràn tó fún kí ọdún ṣàṣọ náà ní pọ́blẹ́mù. Now we're in this together. You builder, I'm only helping you out here. Get it into that your thick skull. Ọmọ jẹ́gbẹ̀jẹ̀gbẹ̀ ọmọ ọlọ́dẹ̀ náà já. Adam, adapt, Musa. Yes, you adapt. Mo máa ní wọn máa tọ́jú bọ́lé bó ṣe rí. Ó gbàṣọ kan pọ̀ káàkiri. Ṣé mo dáadé sọ̀rọ̀ yìí? Bá aṣọ oríire, ìwé ní gbogbo wa bọ́ mi. Tèmi kọ́. That wasn't the plan. Oh my God,
bàbá ń ta tẹ́tí ọmọ bàjẹ́. Ǹjẹ́ òun ló tó fẹ́ di ọkùnrin? I bring them home, but you reject them. Because they are not worth it. Then what do you do about this body? Get cutleries, eat the body. Kí ló jó fún? Ló ṣẹlẹ̀ ní pé mo fẹ́ tún wọ̀ gbòòrò so mo need something láti go body. Ní ìmọ̀ tí mo bá lè rí ọ̀rẹ́ kéré lọ. Ẹni tí wọ́n bá nípa láti ṣe ìlọ́wọ́ fún, òun náà lẹ́ni kejì ẹ̀. Ṣẹ́rí kí mọ́tò yìí. Mo ń fún yín. Ẹ fẹ́ fún mi ní mọ́tò yìí? Mi ì fẹ́ fún yín ní mọ́tò, mo ti fún yín ní mọ́tò. Ṣé mọ́tò yìí ní fault? Kò ní fault, ẹ̀yin lẹ ní fault. Torọ ẹnu ọ̀nù wá bí ẹnu òwìwí sí kí n ti yín. Ẹ̀rí ta sí mu mọ́tò lẹ́dẹ̀ túṣẹ̀ ń béèrè pé ṣé ó ní fault ni ṣọ́pọ̀lọ́ yín dorí kodò ni. Ẹ wo ṣú wèrè bó tẹ̀ ṣe ń rún gan tádé mo jírí láàárọ̀ ìwé tó bá tẹ̀ lówó gan you no keep person now ó yẹ kó máa smell nice kó look nice. Fẹ́mi tó bá lówó lọ́wọ́ ni wọ́n ń pè lẹ́fẹ̀m fẹ̀mú làlá ni wọ́n máa ń pa àwọn àkúṣe because inú làlá kòkò báyìí lọ́ máa tún gbélé ayé wọn. Má sọ ní burúkú o tí àbúrò mi bá wá fún ẹ ní owó tó wá fi owó yẹn ṣe ṣìnà níta Ṣàngó ló máa pa ẹ́ kò wá ní pa ẹ́ lásán o ó máa pa ẹ́ tìrantìran ni. You see, man, I put my glasses down. Because if you did it for me in Chicago, I'ma put a gun in your mouth and shoot it right there. Bí atẹ́gùn Amẹ́ríkà ibi tẹ̀ tí ń bọ̀ ogójì lára. You get it in all. Ẹ kọ́ ní burúkú sàn, ẹgbẹ́ ní òṣì sàn. Ẹ sọ yó, kí ló dé? Ẹ ń rap ni. Last month ni mo ṣẹ̀ṣẹ̀ notice. Ṣé kò lè bóúnjẹ àlùṣà? Ṣorí bó ṣe wà yóò lè ṣorí rẹ̀. Tó bá ṣorí rẹ̀ kí n kú. Gbówó ló ṣe máa. Yàrá tó pè ní yàrá ìwọ̀ ọmọ máa sọ fà sí i tó bá jẹ́ German door ní wàǹbí àmà jáde. Ìfẹ́ ó ṣe pàtàkì ìfẹ́ ọ̀la ẹ̀dá. Ìfẹ́ ìkàmọ̀rọ̀ ó dára sí mi. Aṣinilọ́nà máa yọ̀dọ̀ mi. Ìfẹ́ orí bàbá mi ìrìn àjò. Ìfẹ́ ìrìn àjò láyé. Ìfẹ́ láyé yóò dára sí mi. Ọ̀rọ̀ ìfẹ́ ní ìfẹ́ ó dìbò lọ́ọ̀yà ní ìfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ní ìfẹ́ ó dìbò lọ́ọ̀yà dára sí mi. Ìfẹ́ lákọjá òun bò. Ìfẹ́ lákọjá dára sí mi. Ìfẹ́ ò ń ṣetán. Ìfẹ́ ò kí ń dalẹ̀.